ó máa ń yà mí lẹ́nu táwọn èèyàn bá ní Wasiu Ayinde burú. Máa bọ́ sórí stage ní mo kàn ń gbọ́ tí bàbá yẹn kàn sọ lẹ́yìn pé ohun ọmọ igbó. Ìyẹn kọ́ mọ̀. Ṣó tí bàbá ti àwọn bandmen ti dúró tó ti fẹ́ play tí mo kí wọn báyìí mo kàn ní àti ìṣiṣẹ́ sà. Mo kàn ní ó yẹ ṣe dé ni ok ó kàn yẹ bọ́lẹ̀. Irọ́ ni o. Iṣẹ́ kan tí wọ́n ṣe fún mi ní 10 degree. Mo ní celebrity nílé ẹ̀jẹ̀ ń pe dáàdì mi. Chief Sulaiman Ayílára Ajóbíewé. Mo kí gbogbo ará ilé pátápátá tẹ́ ń gbóhùn tèmi Ajóbíewé ọmọ ọba rẹ̀ mú bàbá láti àgbà. Ọ̀sẹ̀ jọ̀kan léwu dèmí. Sọ́mọ fẹ́ wú yẹn gbà yìí ọjọ́ tó lọ lé bàbá tó bí ọlọ́mọ ìdèwú yẹn tó. Máa gbọ́ Àrẹ̀mú bí bá kọ́ ọmọ olóhùn lápẹ̀rán ọmọ lọ́rọ̀ alágógó. Tàbá jọ ń perform máa ń gbé wọn rìn. Tùdẹ́ sẹ́dẹ̀ pé àwọn nǹkan tí mi dáàdì mi ò ń sọ nǹkan méjì tí màá fi mọ̀ wàláì mi ìjẹ̀lò Liam mo ti lọ bá dáàdì mi rí ni pé mo fẹ́ lò sọ̀yè dáàdì mi ní kí n jókòó ara mi tó bá yá gbogbo nǹkan tó fúnra rẹ̀ wàláì mo fi Káàbọ̀ lọ́hùn ṣe sọ̀rọ̀ bí àbí a seconds ọ̀bọ̀n sọ̀rọ̀ kan ní ẹni tó sọ̀rọ̀ ẹ̀ Irọ́ ni o. ẹ pè padà ẹ pè kó wá kéwì kó wá kì mí gangan. Lórí stage gangan live. Bọ́ ṣe kì wọ́n kì to the extent pé Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí ní ké. Irọ́ ni o. Ọbásanjọ́ ń ké gbogbo ọ̀sẹ̀ kan láfi wọlé àìtì ń gbà yẹn àárọ̀ lé àìtì máa ń ṣe ẹ̀. Òun wá ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọ̀ṣọ́ba wọ́n wá wà lọ́dọ̀ Ọ̀ṣọ́ba for like 2-3 weeks kọ́ lọ́nà àwọn fi wà ń bẹ̀. Wọ́n kàn ń jayé ńlẹ̀ ní àwọn Abẹ́òkúta. arìntì wọn pé bàbá wọn náà ti gbẹ believe wọn gan pé Ọbásanjọ́ ló ra mọ́tò yẹn fún wọn láti Ọbásanjọ́ kọ̀ fún wọn 50,000 nígbà yẹn ni. Ní event yẹn. Bọ̀ Ọ̀ṣọ́ba ó fún wọn lówó ó ra mọ́tò fún wọn. Ìgbà tọ́ṣọ́ba wá ní nǹkan tó fẹ́ wá ṣe lẹ́kọ̀ọ́ wá mú wọn dání ló wá lọ mú wọn bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president wa wọ́n náà wọ́n. Ìgbà tó wá kí president tó kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Aṣíwájú Bọ́lá ní ṣáṣì ní nǹkan tó dà báyìí nílẹ̀ Yorùbá. Aṣíwájú wá sọ fún wọn pé tó bá fẹ́ gba direct ọ̀dọ̀ Alájà ni that is Ìyálọ́jà Àdúrátù Mọ̀gájì àwọn ọmọ ọ̀nà wọn Aṣíwájú wọn mú ọ̀dọ̀ Alájà bó ṣe kà Alájà bá Alájà náà ṣe lú sẹ́kún nìyẹn. Another very interesting edition of Unscripted with Jeff Owolewa. Ṣé dáadáa ni mo bá yín. Àlejò tí mo gbé wá sórí ètò lénìí. Ètò tá fẹ́ ṣe lénìí ló ń pè ní traditional edition of Unscripted with Jeff. Now, join me as I welcome one of the custodians of our tradition, one of the ambassadors of our culture, Mr. Ajóbíewé. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ fi ohun ewì yẹn ẹ kàn fi welcome àwọn aráalé. Àjàní ayé yẹrí ọmọ yẹko ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdò. Òrèlè ọmọ yẹlú mọdé wá wòrán mi Àjàní ọmọ Ayílára. Ẹ̀rọ pọ̀ níjọ́ rẹ̀ mi sọ mi. Àjàní bẹ́rù bá pọ̀ ilẹ̀ ni ó sọ ni ọmọ mi hùn mí dá mọ́láwọ̀ ìran ti ṣọ̀nà. Zòzòbíà tí mọ́kọ̀ lẹ́pọ̀n ti ń so ìyàwó lábẹ́. Omi mi á ní kó ní kálukú sọ̀rùn tiẹ̀ lọ́tọ̀ ní àlùjọ ní èèyàn tí mẹ́yìn àjẹ́wò. A ní ṣé kìíní àná pamọ́ àbí òpọ̀mọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi ni. Ọmọ Ajóbíewé Àjàní Ajíbọ̀rọ̀ ń gbàjà. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mi ni. Àṣìṣe àgbà ṣé bóun lẹ̀ ń wò ń fa. Àjàní eléṣe òróró bí gbá epo ọ̀rọ̀ gúnlé ànímí ọmọ òkò ìkọlá ọmọ akógun akóòtò ìlàládé wa ọmọ abàtì ẹ̀yọ̀. Eléṣe ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ni mo dé mo tó wò bí ìran mo tó gbàlù fún mo tó yà ní fọ́tú ọ̀rọ̀. Kìkì àròyé ni mi ò kìkì àròyé ni mi ò ẹbí ẹyẹ bákà o èmi tí mo torí ijó tí mo gbàbúrò mi fún lómele
ìgbà tí jó tà mọ́ mo lọ gbà búrò mi lọ́wọ́ lómele torí kòkò mo ṣe ra ṣáná torí aláwìdùn mo ṣe lọ kọ́ṣẹ́ orin eréyèrè bàbá mi ni àjọbí ẹ̀yà rẹ̀ mú bàbá láǹsí àgbà. Oh my God. Oh. Bẹ́ẹ̀ ṣe ń kí àwọn ewì yẹn orí mi dẹ̀ ń wú. Màá ṣe transfer o. Màá ṣe transfer. Ẹ má fọ̀. Ṣé ti rí lórí ètò pé mo gbé yín wá àpè yín ẹ jẹ́ wa inú mi dùn torí pé mo mọ̀ pé yín kẹ́ni lè ṣe mí. Now màá fẹ́ kẹ́ wá dárúkọ yín fún àwọn ará ilé officially for the record kẹ́ wá sọ ibi tán ti bí yín ibi tẹ́ ti bẹ̀rẹ̀ báwo lẹ ṣe because a mọ̀ pé dádì yín bàbá tán bá ń ka custodian of our culture tán bá ń ka àwọn tí wọ́n ń gbé tradition Yorùbá tán ń gbèrò tán ń pé àwọn ni à ń wò níwájú tán bá ń ka méní ọ̀hún lè ka méjì kan tó pe bàbá Ajóbíewé bàbá yín dẹ̀ ni bàbá Ajóbíewé báwo lẹ ṣe ẹ jẹ́ kí àwọn èèyàn mọ background ibi tán bí yín sí báwo lẹ ṣe bẹ́ẹ̀ ṣe lẹ́ni gbogbo ewì yẹn ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ ẹ fún wa ní back end story tí wọ́n gbọ́ rí. ọ̀rọ̀ láre dó kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí orúkọ mi ni Alhaji Azeez Ajani díẹ̀ Kọ́lá Ayílára ọmọ Ajóbíewé. Bàbá mi jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun ní Ìlá Ọ̀rọ̀gún Ìgbónà ni bàbá mi. Ìgbónà lèmi náà. Ìgbónà kan náà nira. Ìgbónà Kwara lèmi òun àrùn. Ìgbónà ni Ìgbónà ń jẹ́. Ìgbónà ni Ìgbónà ń jẹ́. Ẹkún o. Ẹ̀lẹ́. Wọ́n ní o ẹkún o. Ìgbónà ni bàbá mi. Ọmọ Ajíbọ́rọ̀ tún ni mí. Ìyá mi jọmọ Ẹ̀gbá. Ìgbèrímò tún ni ìyá mi. Ọmọ òjòrú ilé máa wọ ẹ̀ṣọ́ gbìn mẹ́kùn ẹ̀ṣọ́ ò máa ra gàn abílẹ̀jòrú ò máa fi gé ọ̀gàn dáná ò máa pẹ́ dán kẹ́kẹ́kẹ́ tó mẹ́mu òwúrọ̀ Ẹ̀gbáre wà Ìgbónà ní ṣọkọ Ẹ̀gbá. Ìgbónà ní ṣọkọ Ẹ̀gbá torí ìyá mi gangan Ẹ̀gbá ni Ìgbónà ni bàá mi wà lọ fẹ́ ìyá mi tó jẹ́ Ẹ̀gbá Ìgbónà ló ń ṣọkọ Ẹ̀gbá. Bẹ́ẹ̀ni Ìgbónà ní ṣọkọ Ẹ̀gbá. Ìbéèrè ńlá ni olóòtú ìbéèrè wọ́n bí mi ní ìlú Agége ní Èkó bí ní agbègbè kan tó ń pè ní Pápá ní Kìbìṣí ilé ibẹ̀ ló ti bí mi ibẹ̀ mo dàgbà sí Agége ni mo ti ṣe kékeré Agége ni mo wà ti di bí mo ṣe tún sì wà yìí o ọmọ Agége ni mí. Agége wà o. Wàláì wà. Agége séboko. Ká má gbé yẹn wá. Agége ọmọ Agége ni mí. Bẹ́tẹ̀ ju mọ̀ pé àwọn ọmọ Agége ọmọ líle ló fẹ́ ṣe ń bẹ̀. Mi ń ṣe ọmọ líle o. Ọmọ Agége ni mí. Àdúgbò kan tó ń pè ní Pápá Ṣàfà ibẹ̀ lọ́bẹ̀ mi sí ń Kìbìṣí ilé. Mo ṣe àkúrò ń bẹ́ẹ̀ bọ́ sí Dọ̀pẹ̀mú ní Sùúrùlérè láti bẹ́ẹ̀ kí Akínsúnlí Lóníwáyà Mọ́ríkàs gbogbo láti bẹ̀ orílẹ̀ Òkọ́bá kàṣà ní gbogbo àti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi inú Agége mo ti lò. Ilé ìwé tí mo jẹ lọ Atlas College inú Agége náà ló wà. Ìgbà tó yá ni mo kúrò tí ó dàbí pé kò fẹ́ fi bẹ́ẹ̀ sí nǹkan tá fẹ́ ṣe secondary dáàdì mi ní ká lọ Millennium ní Ẹgbẹ́dá ká lọ sí Ẹgbẹ́dá ṣùgbọ́n nígbà yẹn mi mọ̀ bó ṣe rí nísìn àwọn ọmọ tó bá ti jọmọ líle tó bá ti lọ sí government school ọmọ líle ẹ fẹ́ kún ni o mo rántí ọdún yẹn dáàdì mi wá torí mi parí ń bẹ̀ JS3 ni mo wà tí dáàdì mi ti ní kó dá mi padà sí Atlas asọmọ líle torí nígbà tó wọ́n wá kí ọba Ẹgbẹ́dá àná wọ́n gbà jẹ́ntẹ̀ ìyanu léwu ọmọ mi kí n wò ó nígbà tó máa débẹ̀ nǹkan tó bá kò ṣeé sọ wọ́n bú sẹ́ nǹkan tó bò ṣeé sọ
wọ́n bú sẹ́kùn ni pé ṣé léèwé tí mo ní kọ́ mọ́ wá rè wọ́n mú mi wọ́n dá mi padà sí Atlas mo ti parí mo jẹ́ lọ sí Laspotech bẹ́ẹ̀ mo lọ ṣe BSAD mi ṣùgbọ́n ní gbogbo ìgbà tí mò ń sọ yìí náà ibi tí mo wá fẹ́ padà sí gangan bí mo ṣe bẹ̀rẹ̀ àkọ́kọ́ màá kọ́ ní born actor àbí born actor ni mí bẹ́ẹ̀ni born chanter ni mí bẹ́ẹ̀ni inú ẹ̀ lọ bí mi sí inú ẹ̀ mo dàgbà sí ṣùgbọ́n ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ dáàdi mi ò gbà ó. bí báwo ló ṣe ṣẹlẹ̀ torí pé ẹni sùúrù ká tó wọnú abala yẹn ṣe ti rí a lot of people tẹ́ bá wo people like Fẹ́mi Adébáyọ̀ born actor ni tẹ́ bá wo people like Azeez Ijàdùadé born actor ni tẹ́ bá wo people like Ọlásùnkànmí Ọmọbọ́láńlé born actor ni daddy yín is one of our veterans one of our living legends so ó wà natural irú àwọn abáyé tó jẹ́ pé 2010 làwọn ṣẹ̀ṣẹ̀ jánu pa rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ wọnú movie industry bàbá mi ò kọrin kò ṣe fíìmù kò ní anything kò ní any ties pẹ̀lú entertainment àfáà ni bàbá mi ayakunmọ̀lá so èmi nìkan ní time tí mo wọ entertainment industry mo fẹ́ lọ sọ pé èmi nìkan ni the only person nínú family wa but you as a person as the son of the legend gbogbo talent yín gbogbo àwọn ipa ribiribi tẹ́ ti kó nínú chanting industry ibo lẹ ti kọ́ because normally bàbá legend báwo lẹ ṣe bá ṣe bí yín yẹn lọ bí yín sínú ẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní ẹ̀kọ́ lọ́dún báyìí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní kéwì àwọn èèyàn fẹ́ mọ̀. ní bí ọdún gbọ̀rọ̀gbọ̀rọ̀ sẹ́yìn ìgbà yẹn wà ní Dọ̀pẹ̀mú mi mọ̀ bóyá ṣe ń ṣe nísìn unit local government ANTP unit local unit wa Dọ̀pẹ̀mú unit unit yẹn ilé tá à ń gbé lọ ti máa ń ṣe rìhásà. nígbà yẹn wọ́n máa ń ṣe rìhásà gbogbo àwa máa ń wo àwọn ọmọ kéékèèké àwọn máa wò wọ́n bọ́ ṣe ń ṣe rìhásà wọ́n máa ń pe ẹni tó jẹ́ coordinator unit yẹn Animal Shaun Baba Kabira àwa ń bẹ àwọn ọmọ èmi Kabira gbogbo àwọn ó kọ̀ pé mi ó kọ̀ láàrin èrò tá a ṣe ń wo kìíní yẹn ìgbà akéré gan akéré tí ò ń ṣe kékeré gan ó kọ̀ pé mi ni pé ó yà wọ́n jó a máa ń pe kíní ẹ̀ ní free dance tó bá ti kọrin tán wọ́n máa lu kíní fáwọn wọ́n máa jó ọgọ́ ní Azeez ìyàwó àjò àbá wọn ṣe rìhásà kí n bá wọn ṣe rìhásà o a máa ń wo ìtorí ìpele wa lọ ti ń ṣe Kabira bàbá ẹ̀ ni coordinator Kabira ó yà ìwà Azeez ẹ̀ jó àbá kìjó mọ́lẹ̀ dó ọmọ kékeré ó sì ti máa ń grab nǹkan bóyá bí bá ṣe máa ń wọ̀n tó máa ń jójó yẹn ló jẹ́ kí ijó yẹn mọ́ wa lẹ́sẹ̀ aṣáájú tìyẹ́sẹ̀ yẹn pé ọgbà mẹkáníìkì kan wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lé wa gbogbo àwọn tó wà ń bẹ̀ tún náwó fún wa láìsí ní ṣòro rìhásà ló ń ṣe o àtìgbà yẹn àbá Kabira yẹn wá sọ fún wa pé tàbá ti ń ṣe rìhásà ẹ máa bọ̀ nígbà yẹn pọ́psí mi ò kí n fi bẹ́ẹ̀ wọ́n ń sí ilé alẹ́ ló máa ń dé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pọ́psí mi náà wọ́n ń sí ilé alẹ́ náà làwọn náà máa ń dé wọ́n mọ̀ bóyá mo ti join ọmọ wa ń ṣe àmọ́pá àwọn night àwọn artist night tí wọ́n ń ṣe pé bí èèyàn kú o tó máa ń ṣe bí kíní kan anniversary tó máa ń ṣe lálẹ́ mọ́jú a máa ń pe kíní ẹ̀ ní expo ọjọ́ yẹn gbogbo àwọn artist jẹ́ máa ń wá lọ́tún lọ́sì ọkọ̀ ní pé àfẹ́ ṣe ni bàbá Kabira yẹn bá ní kọ́ wá pé wá wọ́n bá gbé costume lé wa lọ́rùn ìyẹn àti Kabira ó yà àbá ń ṣe rìhásà wọ́n ní ẹ̀ṣẹ́ àkọ́ṣà máa pàṣẹ pọ̀ kẹ́ máa ṣe bọ̀ ní gbogbo táyìm tá à ń sọ yẹn mo máa ń sín dáàdì mi jẹ bí kí n kọ̀wó kíní wọn kan gbogbo kíní ìfèyí kọ́gbọ́n wọn yẹn kí n máa wò bọ́ ṣe bọ́ ìsọkúsọ lèmi máa ń sọ mi ń sọ bọ́ ohun yẹn tóun tó máa ń lò yẹn gangan mo kàn ní mi ní pé wọn kò mí tí ẹ mọ̀ bóyá oríkì kan lọ́nkì mo ṣáà mọ̀ pé wọ́n kàn máa ń sun wọ́n máa ń kéwì ohun yẹn nìkan ni mo mọ̀ pọ́n ohun yẹn lèmi máa ń ṣe máa ń kọ́kọ́ àwọn nǹkan tí ò ní mí nì tẹ́pẹ́ ìsọkúsọ ni mo máa fi ń sọ èmi jẹ́ máa fi ń ṣeré ni máa fi ń ṣe yẹ̀yẹ́ láti kékeré yẹn
ìgbà tó wá táwa jó níjọ́ yẹn bá ṣe bí gbogbo àwọn àgbàlagbà ṣe tó tọkọ pé èmi àti Kàbírà yẹn pé ká jó àbájó wọn bá náwó owó tá a pọ̀ ń ṣe kékeré àtìgbà yẹn báyìí ọkọ ni bọ́ àṣírí dáàdì mi ò dùn sí. kí ló dé. inú ò dùn sí èmi jẹ ní láti kékeré mi ni mo ti yà pátá wàláì mo lè fẹ́ ní mi ò bóyá mo ti wọ 15 years àbí mi ti wọ 15 years tí mo ti máa ń sánlé mo ti ìpátá tẹ́ pé àwọn tí wọ́n mọ̀ kájọ ń gbé ní Dọ̀pẹ̀mú gbà yẹn wọ́n á sọ ní mo lè má tí ì tó bẹ́ẹ̀ gan mi lè mọ èjì mi ń gbà yẹn bọ̀ mo mọ̀ pé ìgbà tí bá ṣàwọn nǹkan kan ń gbà yẹn bí kí n gúnyàn gò kí n fọ́gi mọ́yàn lórí tí bá ṣe àwọn èèyàn máa ń gbọ́dọ̀ ọmọ kékeré yìí ọmọ kékeré ohun tó ṣe ọmọ ní bóyá wọ́n mú mi wọ́n á fẹ́ lù mí ọmọ kékeré yìí tó lè ṣe irú nǹkan báyìí mo mọ̀ pé mo kéré gan gbà yẹn ní ìgbà yẹn náà pọ́pọ́sí mi ò wá gbà wọ́n máa ń gùn pọ́pọ́sí mi náà school ni ó máa lọ but mistake tí pọ́pọ́sí mi ṣe ní ìgbà yẹn tó bá ń pa àwọn náà mọ̀ ni ó yẹ kó fi mí lẹ̀ tó bá fi mí lẹ̀ school tó fẹ́ kí n lọ yẹn máa lọ school tó torí àwọn ọ̀nà tí mo jẹ́ fi ń gbà sáńlé náà nìyẹn bí ọ̀nà ní artist night kan bì kan máa gbéra mi mo rántí ìgbà tí wọ́n kótó ètò lẹ́yìn létà tẹ̀tún nìyẹn tí Yomi Ogunmọ́lá kú mi sọ fún pọ́pọ́sí mi tí mo fi kúrò nílé mo lọ bẹ̀ bọ̀ ìgbà tí pọ́pọ́sí mi wọ́n fẹ́ ní interest díẹ̀ wọ́n á mú mi sọ ọwọ́ ọ̀gá mi gangan nígbà yẹn ijó ni wọn tí ì fún mi ní àyè gan wọ́n á mú mi fún à ń pe ọ̀gá mi yẹn ní ọmọ Adamat òun ta mi ìfẹ́ mọ ibi tó ti mọ̀ wọ́n ní industry onítíátà tó bá ti ń sọ̀rọ̀ pé wọ́n ń jó ọ̀dọ̀ ẹ̀ ni mo ti wá ń kọ́ ìjó ń jíjó tá ti ń jó ṣe gbogbo ẹ̀ bó tá bá fẹ́ jáde dáàdì mi ò kí ń gbà. ó máa ń jẹ́ èmi tí mo mọ nǹkan mo ti dàbí ẹni pé tá a bá débi ibi tá a ti fẹ́ ṣe show àwọn èèyàn máa ń expect kí n jó ẹ wá fẹ́ gbà. wọ́n fẹ́ kẹ́ kàwé tán. àwọn tí a ń dúró ìwé ló máa kà sí ẹ aláyé èmi ní interest sí kí ní tó ń ṣe yìí. mo ní talent sí tí pọ́pọ́sí mi bá ń jó pọ́pọ́sí mi ò mọ jó mọ́ mi ò fẹ́ mọ ogun nǹkan tó máa ń ṣe ń táìmù yẹn mo máa ń serious mo máa ń wò wọ́n mo ti wo pọ́pọ́sí mi rí tí mò ń ké. pọ́pọ́sí dáàdì yìí ń jó báyìí. wọ́n ń jó mo jẹ́ ń ké ní Dọ̀pẹ̀mú pé ṣéyàn ló ń jó báyìí azin pé èmi ni mo ní bàbá gbogbo àwọn bàtà gbogbo èmi ni mo ní bàbá tó ń jó yìí inú mi ń gbádùn lórí ìdúró mo tí pọ́pọ́sí mi bá fẹ́ jó mo ti máa ń smile ilé tó bá ti ń bọ́ bàtà pé wọ́n ti ń ṣe inú mi máa dùn pé pápá mi máa ń pè wọ́n pápá ti fẹ́ jó wọ́n wà like irú kan ẹ̀ mo á mọ̀ ọ́ ṣe ìwọ ò wá fẹ́ gbà. Oh my God. Báwo ló ṣe ní gbà? Wàá gba eléyìí o. Àwa ṣáà ń awọ àlẹ́nu ẹ̀. Tàbá ti ní artist night bẹ́ẹ̀ tàbá ti sọ ní group wa. Kémi ṣáà ti mọ date àti ibi tó ti fẹ́ ṣe. Wọn ò ní fẹ́ mú mi lọ. But ọ̀gá mi mọ̀ ń pé ó máa wá. Ìgbà yẹn jẹ́ ní window wa orí òkè nílé wa upstairs ni gbogbo dẹ̀ tí window wa ti jákò ní burglary tí mọ́mísí mi bá ti sùn torí mọ́mísí mi wálé tí mọ́mísí mi bá ti sùn mo máa fo window yẹn bọ́ sílẹ̀ ńlẹ̀. ẹ máa fo window yẹn bọ́ sílẹ̀ ńlẹ̀ ojú window yẹn náà ni màá ti sọ aṣọ tí mo fẹ́ ìgbà míì ibi tí bá ti ń rush mo lè mú ọ̀tọ̀ aṣọ ọ̀tọ̀ ṣòkòtò ọ̀tọ̀ bùbá ọ̀tọ̀ ìgbà míì bàtà àwọn tó bá mọ̀ mí gbà yẹn wọ́n á sọ bàtà ẹsẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ máa wọ̀ lọ sí òde tí pé kí ṣáà tiẹ̀ débẹ̀ tí bá ti débẹ̀ mo ní costume ìgbà tó yá pọ́pọ́sí mi sọ fún ọmọ adámọ̀ pé kọ́mọ̀ máa jẹ́ kí n mọ̀ pé artist night wà ń bì kan
but mo ní ọ̀kan Àyùbá kọ́lọ́n bá mi kẹ́ kọ́lọ́n dákun ó sì ń jó o tó bá ṣe ń káwọn oníjó nísìn ní national troupe ló wà. national troupe ló wà. Àyùbá kọ́lọ́n bá mi ṣàánú ẹ̀. àmín. Àyùbá yẹn step ẹ̀ ni mo mú ń gbà tá à ń jó ń gbà yẹn tó bá ṣe ń láìkò òun náà tó bá ń jó wọn àtàntí mi iná ìjà ọ̀dọ́là. wọ́n tí wọ́n bá ti ní kíní Àyùbá máa já mi. Àjàní kíní wọn má jẹ́ kí wọ́n máa lọ. wọ́n máa defend mi gbà mí tí wọ́n máa fi délé báyìí wọ́n máa nà mí gbà tí wọ́n ti ń pọ́n máa nà mí báyìí máa jápa ni. máa bá mọ́ mi kiri apple nígbà yẹn mo lè gbé apple gba location kan lọ kí n pa owó apple kí n fi wọ mọ́tò lọ location tí máa fi dé mo lè instead kí n fi wálé tí mo mọ̀ pé wọ́n á nà mí màá. but ní gbogbo táìmù yẹn náà mo ní ohun kìíní yẹn but mi ì mọ̀ bóyá oríkì báyìí òun ni wọ́n ń kì. Popsi mi wá ṣe album kan pẹ̀lú èèyàn kan ní Kútọ́nù wọ́n pè ní Adékúnlé Àrẹ̀mú máa wá ń gbọ́ album yẹn ibẹ̀ ni tí wàá mọ̀ pé oríkì Ẹ̀gbá wà oríkì Òṣogbo wà lọ́tọ̀ọ̀tọ̀ ibẹ̀ ni mo ti wá ń kọ. nígbà tó Popsi mi ti wá ní pé ó dà ń pọ́mọ yìí kò fẹ́ dúró kọ kínní kò fẹ́ gbọ́ kí làwọn lè ṣe tó bá ti wá ń lọ tó bá ti níṣẹ́ tó máa ń mú mádámọ̀ yẹn dání òun ló máa ń lùlù ló máa ń káwọn níjó wọ́n máa ń ní kọ́ mú mi máwọn níjó bọ̀ tó bá ti ń jó èmi òun fọkàn sí ibi jó yẹn lọ fà ọkàn mi máa ń wà bí oríkì bọ́ bá ṣe ń kì mò ń gbé sórí. Popsi mi ò di bí mo ṣe ń sọ̀rọ̀ ní èní bí mo ṣe ń sọ̀rọ̀ ní mo ètò yìí Popsi mi ò pè mí jókòó rí pé Azeez báyìí ló ṣe ń ké oríkì lágbájá báyìí ló ṣe ń kó oríkì àfi kó má ké lójú mi ni. ibi tó wá fọ́nì ni pé àwọn bàbá kan wà tí wọ́n tún máa ń gbá bọ́ọ̀mù wọn nísìn tẹ́ńpẹ́ wọn pé ó yẹ kí n lè mo àwọn eléwì wa tó ń ṣe dáadáa tẹ́ńpẹ́ álbọ̀mù wọn wá kọ́ṣẹ́ álbọ̀mù àwọn bàbá ti Popsi irú kíní tiwa tá a bá post sórí social media. làwọn máa ń lísìn sí. tí bá fẹ́ lo kíní èmi má tún kọ́ ò tí mo máa cry mẹ́bọ̀ ìjọ tí bá fẹ́ lò lórí stage ní ìrántí. mo máa ń kọ́ pé oríkì bàbá yìí kọ oríkì kan mo láì bó ti ṣe kí oríkì Iléṣà yìí jẹ́ ń lò tí bá ti níṣẹ́ mo máa kọ́ máa cry mẹ́ bọ̀ ìjọ tí bá ti fẹ́ lò lórí stage mi ní èyí tí mo jogún lọ́dọ̀ Popsi mi òun ló wà lórí mi. tẹ́ ń wo dádì yín tó ń ké báyìí. mo ń ṣe wípé kíní kan wà nínú ìwà tamakama ní kò mí mo bá wọn ṣe kọ kíní ìkíní ilé bàbá mi ni ìyẹn ni ti ṣìn lọ́nà mọ́tẹ́ṣin ìyá mi mọ̀ bẹ́ẹ̀ ṣe ju mọ́tẹ́ṣin lọ ilé gbogbo là ń dáná alẹ́ tọ́lọ́ ń bá fẹ́ ọbẹ̀ yóò dùn jura wọn lọ. Popsi mi ò pè mí jókòó báyìí pé bọ ìgbà yẹn tó gbà ó wá ní èèyàn kọ́kọ́ lọ́ọ́ bá ń fọ kẹ́wọn Ọlọ́kọjọ́bí àti Captain Olúròǹbí bàbá yẹn ṣì wà bàbá yẹn ló máa ń fún wa léjò tá a bá ń ṣiṣẹ́ Ọ̀rànfẹ̀ òun ló máa ń gbéjò wá ń gbà yẹn àwọn pẹ̀lú àwọn ìyá kan tọ́jú máa ń ṣe fèrè kọ́gbọ́n wọ́n ká mi mọ́ Popsi mi ká mi mọ́ location yẹn jọ yẹn tó ti ń wá mi for like 2 ìgbà yẹn a máa ń wà location fún bí oṣù kan oṣù méjì wọ́n ti ń wá mi for like 2-3 weeks Popsi mi ṣe ká mi mọ́ bẹ́ẹ̀ nìyẹn wọ́n ṣáà lù mí àwọn yẹn kí ló dé ọmọ yìí ó fi àwọn yẹn ló wá sọ fún Popsi mi pé kó filẹ̀ jẹ́ kọ́mọ yìí máa ṣe kínní Popsi mi wá sọ̀rọ̀ kan pé ṣé nǹkan tí ò tí ì dowó fèmí tí mò ń struggle lé lórí ṣóun ni màá ní kóun náà tún lọ torí ẹ̀ bọ̀ nǹkan tèmi fún ara mi ò mọbi tí ó fẹ́ gbé mi dé kò sówó ibi nǹkan tí àwọn ń ṣe táwọn ò tí ì mèkẹ́ ń bẹ̀ táwọn ò rí kankan díẹ̀ tí wọ́n wá fẹ́ jókòó lé ṣé kí wọ́n náà jẹ́rú ìyá tèmi náà jẹ́ ni ṣé kí wọ́n náà kó lọ kàwé kó lọ kọ́ṣẹ́ kò sí kankan ní iṣẹ́ tá à ń ṣe yìí torí ìgbà yẹn àwọn ní bílíìfù pé kò lè ju bó ṣe wà yẹn náà lọ. àwọn kan ń ṣe for the passion táwọn ní fúnṣẹ́ yẹn ni. wọ́n kàn fi pé kò lè ju bó ṣe wà yẹn lọ. bọ́ ìgbà táwọn yẹn bá wọn sọ̀rọ̀ wọ́n ní òkè àwọn máa fi mílẹ̀ kí n máa jó
torí wípé mi tí ì máa kéwì lójú wọn o. ọ̀hún tí ìmọ̀ nǹkan tẹ ní. mo kéwì wọn mọ̀ torí wípé mi tẹni tó lè kéwì ju dáàdì mi. dáàdì mi èmi máa ń wo dáàdì mi bí pé mo rí àwọn rí òòṣà tó bá dé ní àsìkò kan tó bá ń kéwì dáàdì mi ò kéwì kò dàbí mọ́ ara ti dára àgbà tásìkò kan tó bá ń kéwì máa ń rí wọn bíi pé má ní yí nǹkan míì ó ti ń wà bẹ́ẹ̀. ok ẹ tẹ̀síwájú pẹ̀lú sítórì yẹn. wọ́n ní máa jó alhamdulilayi mò ń jíjó yẹn lọ mo ti wá believe pé ìjó yẹn ni nìkan ni ọ̀nà tí mo ní tèmi kan lè fi live life mi gbogbo time yẹn náà kò sáyè torí wípé ìgbà mi ò máa ń bọ́ sásìkò school èmi jẹ́ máa fẹ́ lọ màá sánlé màá rí bíi pé mo fẹ́ lọ ibi ijó yẹn máa lọ bẹ̀. ibi ijó yẹn ibẹ̀ náà ni mo ti ń ṣe gbogbo ìpátá mi náà àárín ẹ̀ mọ́ra wọn gbogbo alhamdulilayi ìgbà tó dín pé mo ṣe secondary school mi tán mo bẹ̀rẹ̀ ijó yẹn fully gbà yẹn a máa ń ṣẹ́jú dáadáa ijó Yorùbá ní Yíbò ní Calabar ní tó fi dórí ijó South Africa Zulu a máa ń jó gbogbo àwọn ijó yẹn mo wá lọ ṣiṣẹ́ ní company kan à ń pè ní Àtúndá ó wà London La Campagne Tropicana La Campagne ló ní ẹni tó ní gbà yẹn wà ń lé Adébóyè Àbájíbóyè ló ní La Campagne yẹn òun ló ní Àtúndá yẹn company làwọn oníjó ni first time máa kọ́ wọ company yẹn a lọ ṣe Ódìgbòṣe ibi Ódìgbòṣe yẹn through ẹ̀ mo ti wá bí bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gbà mí àlè báwọn Lagos State Art and Council ṣiṣẹ́ as auxiliary torí láwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ gangan àwọn a máa ń travel pẹ̀lú jó mo ti fíìmù pé ibi tí time yẹn mo ti mọ nǹkan tó ń pè lórí kí n pé ìlú báyìí kẹ́ pé tá bá ti lọ jó àwọn tájọ́ ń jó wọ́n máa ní believe lórí mi pé torí pé wọn kì í ná oníjó lówó bọ́n máa ní àjò kéwì Azeez ìwọ nìkan náà lè jẹ́ ká rówó kéwì tó bá ti kí àwọn èèyàn wọ́n máa ná owó nígbà tí mo yẹn ń sọ yìí gbogbo oríkì tí mo mọ̀ mi ò bówó 10 ṣùgbọ́n ohun gbogbo ẹ̀ pé ọmọ lágbájá bọ̀ ìgbà yẹn náà alhamdulilayi ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan tí ń yàtọ̀ fún Popsi náà. ibi tí mo ti discover kíní yẹn gangan tẹ́ pé gbogbo ìgbà yẹn mo ti ń kéwì tí mò ń lọ sórí stage kan tẹ́ pé tàbá lọ jó màá fọ wọn tí mọ̀ pé mò ń kéwì. bàbá ò tí mọ̀. tí mọ̀ mi tó no wọ́n ti mọ̀ pé èmi fíìmù pé wọn ò tí mọ̀. àwájọ lọ ṣe interview kan lọ́jọ́ kan ó ti pẹ́ díẹ̀ báyìí ní LTV wọ́n wá ń béèrè pé ìgbà tẹ rí pé tẹ rí pàṣíṣe ń kéwì báwo lẹ ṣe fi èmi jẹ́ nígbà tó kọ́kọ́ béèrè question lọ́wọ́ mi wọ́n nígbà mo lọ ti ṣe díẹ̀ pé ṣùgbọ́n ó pẹ́ káwọn tó mọ̀ àwọn wá ń jẹ́ kó yé pírẹsẹ́ńtà yẹn jẹ́ yẹn pé àti pé òun fíìmù pé mi ò mọ̀ ni péjọ kan àwọn wà nínú yàrá àwọn wá ń gbóhùn mi. ẹ̀ ń kéwì. èmi fíìmù pé wọ́n ti sùn torí Popsi tó bá ti wọ́n lè dé bí àbí 8 àbí wọ́n bá ti dé báyìí inú yàrá wọn ń jókòó ń bá lọ́wọ́ ń ṣe kankan ó lọ sùn nìyẹn. ó bá ti èmi fi pé wọ́n wà ní yàrá pé wọ́n ti sùn wọ́n náà wọ́n ń gbọ́ ta ló ń kéwì tó ń mú ohun àwọn yìí. àwọn wá yọjú ló bá di èmi wọ́n náà kọ̀ bí sẹ́kùn yìí. ìyá. pé ẹkún táwọn bú sí irú ẹkún yẹn náà ni dádì àwọn bú sí níjọ́ tí dádì àwọn mọ̀ pa àwọn kéwì. àwọn kéwì so grandpa yín náà máa ń kéwì. omi ò mi dára mọ́lá àwọn rírọ̀ ń ti ṣọ̀nà ilé wa ó wà nílé wa ni. wọ́n ní àwọn wá ṣe pé alihamudulilayi pé nǹkan tí wọ́n bá mi sọ wọ́n ti ẹ̀ pè mí gan pé o ti ń kéwì o ti ń ṣe kinní kan ibi tí wọ́n ti wá mọ̀ fúlì òun níjọ́ tí a wá lọ ṣe Èkó Theatre Festival. ibẹ̀ náà ni níbo ní LTV8 tí ibẹ̀ ni mo ti rí pé ibẹ̀ ni mo ti yàn pé báyìí ibi tí mo fẹ́ máa lọ ọ̀nà yín gangan leléyìí. ìgbà yẹn ni a ṣe Èkó Theatre ijó ni mo lọ jó ń bẹ̀
fún Agége local government torí each local government ló máa represent local government wọn ìjó ni mo lọ jó ìgbà táwa jó tán ìjó yẹn ni birthday bóyá Ṣógògó ni àbí Yínká Quadri tí Saheed kọ kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni Saheed Òṣùpá ìjọ yẹn lọ kọ kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni láìpẹ́ ló ti kọ kọ́kọ́rọ́ alátẹ ìjọ yẹn máa ń gbà bọ́yìn wọ́n ń kí Ògògó Ifá hallelujah lọ anchor program wọn bàbá yìí kó Ògògó yìí yà mo kàn sọ fún àǹtí mi iná èyí tó kọ ìjọ dọ́là ìjọ pé mo fẹ́ perform gbọ́dọ̀ ni ṣé ẹjọ ni mo fẹ́ perform ẹ̀nà àǹtí mi náà mo á lọ bá Àdùnní Ẹ̀jẹ̀ bí ọ̀rẹ́ mọ́ sí mi ni wọ́n mo mọ̀ wọ́n dáadáa mama mo fẹ́ perform bọ́ Ọlọ́run tó bá fẹ́ ṣe nǹkan ẹ̀ iṣẹ́ àrà ni popsi mi ò wá síbẹ̀ wọ́n máa ṣe grand final ní ọjọ́ Sunday wọ́n ṣe yẹn níjọ́ Wednesday popsi mi wá wọ́n wá lọ bá Jàlájà Lingo pé mo ti ń kéwì jáde náà ń gbà yẹn o bọ̀ mi ò tí ì ká bí pé ká lọ jó kí n kéwì ká lè fi pa owó wọlé kò ní pé bóyá mo mú bí iṣẹ́ gangan. nígbà táwa tí wọ́n wá sọ fájàlá Àjàlá wá ní kò sí time mọ́ pé Saheed ti fẹ́ perform ó ti fẹ́ play ní pé kọjá kó di Sunday tó bá yẹ di Sunday yẹn lóòótọ́ popsi mi wá níjọ́ Sunday yẹn kò ní sáyè kò ní sáyè kọ́ mi ìnílé kéwì ìṣojú popsi mi ìyá torí wọ́n wá níjọ́ Sunday yẹn lóòótọ́ Paso ló play ní grand final yẹn mi ìnílé kéwì ìṣojú wọn nílé kéwì ni àmì nílé kéwì ẹ̀rù ń bà mí torí mo wò pé èèyàn tẹ́ ijó tí mò ń jó gan wọ́n fọ̀ sí ẹ̀kọ́ tó gbà ní kí n tó wá bọ́ sídìí ewì kíké kí ni mo fẹ́ kéwì kò ní gbà bẹ́ẹ̀mi ṣe máa ń rí nìyẹn Ọlọ́run jẹ́ ṣe bá ṣe ṣe wọ́n kọ̀ pè mí ni àti mi ní kọ́ wa bá mi pé Àdùnní Ẹ̀jẹ̀ ọlọ́kàn Azeez wọ́n máa pè ẹ́ nísìnyí o bóyá tún sọ́nbọ́ máa pè mí màtà tí mi náà la jíjó kò mí ń bá tún já mo fẹ́ sádìde báyìí àti mi náà kọ̀ bù mí so ni pé ó lọ ìwọ ò lọ bí kankan bí ìwọ kọ́ ló fẹ́ pàfọ́ọ̀mù ojú ti tì mí o ibi tá a ti jọ ń dra ìkọ̀gbọ́ tí fákọ̀ ni wọ́n ní èèyàn kan wà ń bíbá olóhùn ọmọ àjò bíi ewé ìgbà tó mọ̀ mí kò sẹ́ni bàrí tó mọ̀ mí bọ̀ mo ó ní kankan tí mo rò ń jọ yẹn kọ́ lọ ń ṣàánú yàn gbogbo ibi táwọn celebrities yẹn wà kò sáyè fún mi mo á kọjá mi kò tẹ̀tẹ̀ anybody tó tẹ̀ mọ̀ mí kó wọn lágbájá wọ́n tì wá wọn ò jẹ́ ká rí bẹ́ẹ̀ gbọ́gbà wọ́n fi kinní síbẹ̀ àjọ olóòrùn lèmi náà tẹ̀ lè lásẹ̀ sí. àárín àwọn èèyàn àwọn celebrities báyìí. àṣejọ yẹn Ọlọ́run gbàdúrà ni. báwo ló ṣe wá ṣe báwo ló ṣe ṣẹlẹ̀. wọ́n ṣe pè mí but a ní kọ̀kọ́ta kọ́ńdì ijó tí ojú bá ń tiẹ̀ ní stage I'm a stage actor mo ń act stage mo fi bẹ̀rẹ̀ acting o chanting o orin ijó stage ni mo fi bẹ̀rẹ̀. stage gangan ẹni tó bá yẹ ti ń ṣe stage. kò sí crowd tó lè face. ó ní kankan ta má wojú crowd má wojú èèyàn mọ́ gbójú ẹ̀ sókè ojú orí àwọn èèyàn lọ. orí àwọn èèyàn ẹni tó bá mọ̀ ń pa nǹkan tí mo sọ yà á mọ̀ pé òótọ́ ni stage orí performance àwọn èèyàn ní kó má wojú àwọn èèyàn. mo ń lọ Ifá kan jọ ṣáàyìn lọ máa jó bí ewé ẹ̀yin jẹ́ fẹ́ kéwì báyìí. Ifá hallelujah ló béèrè lọ́wọ́ yín. mo ní bẹ́ẹ̀ ni sà ìgbà máìkì ni wọ́n á gbójú yẹn sókè èmi ti flow lọ mo ṣàwọn pé mo kàn ń jábọ́ lọ́tẹ̀ mi. ẹ fún wa ní nítorí historical event ni ẹ fún wa láwọn nǹkan tẹ rántí nísìnyí lórí stage yẹn. tẹ ṣe ń gbà yẹn. normally mo kọ́ bẹ̀rẹ̀ intro bí popsi mi ṣe máa ń bẹ̀rẹ̀ àjọbí eré kíní kọ̀ọ̀kan jẹ́ iléeṣẹ́ mo dé wá ibi mo ṣá ẹ̀kọ́ náà mo wá ẹ mọ̀ Ògògó ni Ifá ń kì ibi Ògògó yẹn gbogbo ọlọkàn mi wà pé bí Ifá ṣe ń kó Ògògó yẹn kò tẹ́ mi lọ́rùn mo fẹ́ kó Ògògó mo kí dáàdì mi tán báyìí as in ibi tí mo kọ́kọ́ notice ni pé mo ṣe ń kọ́kọ́ ń sọ̀rọ̀ láì tí kò gbogbo hall tó ń ṣe wọ́n dákẹ́ silent wàhálà dé kò sí nǹkan kan mọ́ bọ́ mi ìwojú wọn òkè ni mò ń wò mo ṣáà ń flow lọ ibi tí mo ti wá ń kó Ògògó mo kọ igbó
ògògó ikú lódò lónìí ìgbórí èdè ìgbọ́ ẹni ara ń kọ ní jíjọ́ àwòsàn ògògó ọmọ tí ń jẹ́gun onígbórí bàbá mu kọ ìdágùrè bàbá mu kọ́ mu jẹ ìbá wálé ayé bàbá wọn káṣọ lérí wọn ní bàbá ń kí ẹ ògògó ikú lódò ọmọ àtòkù jẹ ọmọ àtàyè sọ̀rọ̀ mo ṣáà ń mo kàn ní pé èrò ti pọ̀ lórí mi lórí stage yẹn. wọn kò bẹ̀rẹ̀ sí mo ti máa wo ilẹ̀ pé no mo kò gbóhùn ògògó tí mo gbóhùn ẹ̀ yẹn lọ́gán ògògó dáhùn direct mo wá gbóhùn ògògó yẹn mo ti feel pé mo ti wà ní challenge mo mọ kíní yìí nǹkan máa ṣẹlẹ̀ bí ìbàlẹ̀ ní sẹ́ẹ̀. táìmì ẹni mo ẹ̀ṣẹ̀ wá relax mo rí pé èrò ti pò lórí mi nínú ọ̀lù ariwo mo ẹ̀ṣẹ̀ wọn gbọ́ táwọn èèyàn pariwo gan pé ọmọ yìí kíní kan igbá kan èmi àti ògògó kàn jọ one on one bẹ̀rẹ̀ pẹ̀lú wọn inú mi tẹ̀ kọ́kọ́ dùn pé ògògó náà máa ń chant. inú mi tẹ̀ kọ́kọ́ dùn pé wọ́n dá yín lóhùn. wọ́n dá mi lóhùn bàbá yẹn tún ibi tó tún fọ́ níbi tó pọ́n ọ̀n bọ́lẹ̀ wọ́n ti gbé máìkì lẹ̀ wọ́n tún wá bọ́lẹ̀ mú kọ́ ní èdè ìgbò tó bá lọ nílẹ̀ yé mi mo lé ẹ lọ kò tún pariwo láti ìsàlẹ̀ yẹn ó kàn pariwo sí òkè gègé. ìrọsẹ̀ ní ìsálọ. ajá àtijọ́ tí ẹ fún wa náà kan àwọn chat tẹ ló ń gbà torí historical moment na àwọn point ní career ìgbà yẹn stage ni moral lọ̀rọ̀ stage o. moral ni. bí mo ṣe gbogbo performance yẹn bá ṣiṣẹ́ lọ ó ti tó èmi tó fún ní bíi 2 minutes tàbí 3 minutes mo ti ń lo more than 20 minutes. Really? Yes tí mo ti pawó onítẹ́tàjẹ́ ní NTP ẹni tó bá powó wọlé lọ́ máa ń láìkì àti jẹ́ kó ṣiṣẹ́ fáwọn yes náà tí mo ti ń pawó gbogbo àwọn ìgbà yẹn lọ́lọ́run wà state chairman national union gbogbo wọn ti as in owó yẹn pọ̀ èmi tẹ́ pé tá a bá lọ kéwì gan normal tipátipá lọ́ máa fi pa 5,000 mo ti téèyàn kan ná bọ́ndù 500 ṣé 500 lórí owó wá gbà no bọ́ndù 500 bọ́ndù 20 naira 200 naira tó ti ń ná mọ̀rá yẹn jáde inú pé wọ́n ti kọ́kọ́ èrò ń pariwo inú wọn ń gbà kíní kan mo ṣe tán báyìí wọ́n kọ̀ kó gbogbo mi tiẹ̀ máa tó kó mi ìwà after owó pé ẹ kàn establish presence yín bẹ̀ yẹn. ìwà after owó mo ṣe tán mi bọ́lẹ̀ báyìí ìyàwó kòró wọ́n kọ̀ fún mi ní bọ́ndù lẹ́yìn ìgbà tó ti wá náwó wọ́n kọ̀ fún mi ní bọ́ndù 500. kòró kan náà politician wa. wọ́n kọ̀ fún mi bọ́ndù 500 that is 50,000 bó ṣe fún mi báyìí kan náà àwọn ìyàwó aníkíní tó wà ní kọ́mítì wọ́n gba owó yẹn wọ́n lówó ẹgbẹ́ ni. pé gbogbo owó tí mo pa owó ẹgbẹ́ ni bọ́ ìgbà yẹn wọn lè ṣe fún mi ní ìsìn màá mi owó ẹgbẹ́ mo ní àyà Faruq wà nílé àmìlá wà nílé bátí àwa nílé ní ilé ṣe bọ́ nígbà yẹn inú mi dùn pé owó yẹn mi tiẹ̀ wà after mi tiẹ̀ rówó yẹn bíi ní pé mo tiẹ̀ pawó mi rí owó yẹn bí pé àṣìṣe ó pawó irọ́ nǹkan tẹ ṣe torí everybody wú yẹn tí mi rí rárá owó yẹn ò ń ṣe owó mi báwo inú mi ń dùn gan wípé ṣébi ni mo kéwì tí gbogbo èèyàn tí gbogbo hall wa dàrú tí gbogbo ẹbẹ sí ní ṣe wí. nílé pé ṣọmọdé bẹ́ẹ̀ ni ọmọ ní ibi tí mo fi hàn pé mi ì lásẹ̀sì àti wọ̀ níbẹ̀ yẹn ń jọ yẹn mo wá oníkálukú wọn. ọwọ́ ayọ̀ ṣíà ọwọ́ àjọkọ̀ síbí. ṣé ìwọ làásìsì wọn yẹn ni èyí tó ti mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé tó bá wá wọ́n máa ń wá lé wa pẹ̀lú wo inú mi dùn pẹ̀lú bí o ṣe nǹkan tó ṣe keep it up o kinní kan bó ṣé mo bí tó wá fọ́ọ̀nì mo ní girlfriend kan ajọ́ ń jó ni Láìdé lórúkọ ẹ̀ pẹ̀lú àdúrà owó tí mo pa ń jọ yẹn wọ́n á ní 15 naira ló wà lọ́wọ́ mi àwọn oníjọ́ oúnjẹ máa ń fìyà jẹ wá àwọn jẹ́ta máa ń fìyà jẹ wá gbà yẹn wọn wá fún wa lówó tá máa fi wọ mọ́tò wọn ní kó ní kálukú wa máa lọ ilé bọ̀ àwọn tó wà ń bẹ̀ wọ́n fi pé mo ti pawó ńlá rẹpẹtẹ èmi kọ́ mo kọ́ Láìdé wọ́n ti ní ká máa lọ ilé àwọn tó fi mọ́tò gbé wa wá a ti pàfọ́ọ̀mù tán a ti jó fún wọn tán báyìí wọn rí mọ́tò gbé wa padà bá ní òkè bá ní 15 naira ló wà lọ́wọ́ mi ìwọ gbà fi wọ mọ́tò máa lọ tí wàá fi sẹ́yìn láti TV8 irọ́ ni o Agége pẹ̀lú àdúró bí mo ṣe wá ń dé Agége ọ́fíìsì wa
mo kàn bá dáàdì mi tọ́jú òkú síta ni nígbà ní ẹ káàbọ̀ akéwì bó ṣe sọ́wọ́ àìmọ̀ kọ̀ rẹ̀ sí ní èmi àdáàdì mi yẹ̀ ní àfi bẹ́ẹ̀ ṣe kínní dáadáa àfẹ́ràn wa dáadáa ọkọ rẹ̀ ẹ káàbọ̀ akéwì wọn ní ẹ kéwì ní kínní. wọ́n ti gbọ́ wọ́n ti pe dádì. ó dáa o owó tẹ wá padà ibẹ̀ ni mo ti ronú pé mo pawó. Oh my God. mi ìrántí pé mo pawó mi ìrántí pé mo fẹ́ gbé owó tí mo pa torí pé inú mi ń dùn ibẹ̀ mo ti rántí pé mo pawó. wọ́n ti gba owó lọ́wọ́ mi. kódà ẹsẹ̀ ni mo fi rìn wálé gan. ẹsẹ̀ nǹkan tó yẹ kí n jẹ gbọ́dọ̀ wọn náà nìyẹn pé kí n lè rí owó gbà lọ́wọ́ dádì wọn kémi lè fi délé. ilé oh my God. wọ́n ti gba owó lọ́wọ́ mi ẹ̀mí kan ń tíátà nǹkan tó sọ́jọ́ yẹn nìyẹn. ó wá tó bí oṣù mélòó kan Àdùnní ẹ̀jẹ̀ wọ́n kàn pè mí ní pé Azeez ó gbọ́n wọn fún ẹ lówó kankan ní pé wọn náà kan ti gbowó pé wọ́n ní kó yọ owó fún ẹ pé ládùúgbò owó tó máa pa ó máa over 300. irọ́ ni o nígbà yẹn. ní ìfẹ́ǹtì yẹn. mo ní over 300. ọ̀ wá fún ẹ kankan mo ní ọ̀ fún mi kankan. dúdú owó mọ́tò wọ́n yọ owó fún ẹ náà mo ní ọ̀ yọ kankan ò mọ́ kankan wá bọ́ mi ì rí rò. ìgbà tó wá awọ́ wà ní èmi onípàtà ni mí àwọn street fighter yẹn kàlíra wa kà ṣe kinní kan nìyí mo kàn ń lọ́jọ́ yẹn ni mo rí tèrò pọ̀ síta tí bá ń lọ eré máa wò mí kí ló ṣẹlẹ̀ bí àwọn ti lọ dáràn sí. bẹ́ẹ̀ gbé gẹ̀ẹ́sì ni. ó wá níbi kan à ń pè lálàjá ṣìfà àdúgbò àrẹ̀mọ́gúṣì ibi ilé kejì sílẹ̀ àwọn àrẹ̀mọ́gúṣì ni ọmọ yẹn wá tọ̀ ń ta mo kọ rí bí mo yẹn ń bọ̀ mo kọ rí tó mo yẹn sáré wọ bí pé yóò tó pé ó kò sáré wọlé padà wọlé mo yẹn ti sáré wọlé lẹ́yìn pé mo ti lọ ṣẹ́gun àwọn pípù yìí mo kọ rí tí gbogbo àwọn aráalé wọn tó ń jáde wá kí ló ṣe ẹ̀dẹ́ èmi ìjà ń wo gbó ká máa wo gbá kan máa mi bó mo ti ráyè wá bí alẹ́ ọjọ́ kejì nǹkan yìí táwọn èèyàn pọ̀ tó ń wo kíní yẹn táìmù tí mo débẹ̀ gangan ni táìmù ibi tó ti àfọwọ́sí Fuji tíátà yẹn òun lọ pé mo ṣe rí báyìí tí mo rí pè mí lọ́ṣọ́ báyìí mo kàn tẹsẹ̀ mọ́ ní kúrò bẹ́ẹ̀ pé wọ́n wù mí mo ti rán ni pé èmi náà máa ti popular. sátì náà wá fẹ́ ṣe birthday wọn Ògògó mo wà ní camp la campagne a fẹ́ lọ sí Àbújá fún Àbújá carnival fún iṣẹ́ tẹ̀ ń ṣe oníjó. ìjó Sátì wá pè mí ń pé wọ́n kọ́ ẹ̀ ta ló ń sọ̀rọ̀ wọ́n kọ́ ní Sátì ẹ̀mọ́ pé Sátì wọn lógògó wọ́n ní Sátì Ògògó Ògògó torí pé mi expect ń pọ́lé. wọ́n lè pè yín direct. Ògògó wọ́n kọ́ ní táwàzá ní táwàzá bá mi kọ́ sọ́jú pé ẹ̀sà mo fẹ́ mo ní mo ṣe ń jọ yẹn ẹ̀sà mo fẹ́ ṣe kí ni mo ti sọ fún dáàdì ẹjọ́ ti gbájọ fún ẹ mo ní mo ti gbọ́ màá lọ gbá ó wá àwa lọ Àbújá ṣe mi ráyè ìgbà tí màá ráyè tí màá fi dé. ẹ lọ jó l'Àbújá. ìgbà tí màá ráyè tí màá fi dé ó kọ̀la event yẹn mi ìránṣọ ìgbà yẹn jẹ lọ́nà máa ń faṣọ wọlé bá dé ẹnu ọ̀nà event dáàdì mi ti lọ kémi tó dé ní All-Season Plaza lẹ́gbẹ̀ẹ́ Lágídígbì ló wà bá débẹ̀ gba èmi jẹ́ ni mo bẹ̀rù sójà gan mo ní pọ́n kó sójà sẹ́nu géètì ojújẹ máa ń tì mí torí ara mi máa ń kọ̀wọ̀ sí gan mi ìjẹ́ ńlá ìkéyàn ṣèwọ̀ sí mi nǹkan tó máa mú mi tó máa fi ṣèwọ̀ sí mi máa avoid ẹ̀ wọ́n á dá dúró Jamiu Dagunro wà bá mi ń bẹ̀ Jamiu Dagunro wọ́n ní Azeez wọlé ni mo ń dúró dé mi ì lè sọ pé mi ìránṣọ pé mo fẹ́ wọlé ìkan Yomi Fabiyi àtàwọn ó ṣe àná àwọn ará ọdún fáìn àwọn yẹn wà lẹ́nu gate má bọ̀ wọ́n dá yín mọ̀ wọlé má bọ̀ kí lè tó dúró mo ṣáà dúró síbẹ̀ mo wá ń parọ́ fún wọn pé mo ń dúró dé èèyàn ìgbà tí wọ́n rí pé ó dà pé mo ná access àti wọlé tó ṣùọ̀ àti wọ́n wọ ní hall yẹn
náà ó wá dí gan mo ṣàdúró èmi ìgbà tí nǹkan tí mi ń ṣe tẹ́lẹ̀ mo ṣàdúró mò ń wò tẹ́lẹ̀ bá dé wọ́n á kí mi tẹ́lẹ̀ bá dé wọ́n á kí àwọn ẹgbẹ́ ìgbà kan mo kàn gbọ́ ìgbà tí sátì wá dé àwọn àtò Yínká Quadri lọ́jọ́ wọṣọ kan náà lọ́jọ́ dé wọ́n á fẹ́ wọlé báyìí wá rí wọn ní Azeez ó yá máa bọ̀ wọ́n á fẹ́ fọ́pọ̀ tí báyìí lẹ́nu ọ̀nà báyìí ọkọ̀ di báwọn sójà kọ́ ibi ẹnu ọ̀nà ẹ̀kọ́ di gbúrigbúrigbúrigbúri mo yẹ tí báwọn fi wọlé mi ìtúrí ìbá wọn wọlé mọ́ mo kàn gbọ́ ó kọ̀ pẹ́ bẹ́ẹ̀ mo kàn gbóhùn dádì mi ní inú hall mo gbóhùn wọn báyìí bàbá yìí ti ń ṣiṣẹ́ àwọn tó wá mú mi ní ọjọ́ tí mo sọ yìí Azeez ó yá má bọ̀ mo ṣáà mi wọ inú hall mo kí Saheed Balógun Saheed Òṣùpá mo kí wọn King Dr. Saheed Òṣùpá àwòbá mo wá kí wọn mi wá kí wọn ìyá kan wà náà ó dà pálí akéwì ni bí dájú mi ṣe ń ké mo ní kí ẹ̀yìn fún mi mic ìyá yẹn fún mi mic nígbà tí nǹkan tí mi kì í ṣe dáadáa ẹ fún mi mic ọ Saheed kọ gba mic lọ́wọ́ ìyá yẹn ni ó tọrọ látàárọ̀ ẹni tó fẹ́ sọ̀rọ̀ ó gbé mic kí ni mo sọ̀rọ̀ báyìí ènìyàn olùkọ́ ariwo dáàdi mi ọkọ̀ fi mí lẹ̀. dáàdi wà lóde stage gbọ́dọ̀ gba máìkì yẹn. wọ́n jọ àjọ nǹkan sátì sọ fún mi náà ní ipa àjọ máa ṣiṣẹ́ ni. ọkọ̀ fi mí lẹ̀. dáàdi wà step back. wọ́n perform tán báyìí ṣá ògo tá a pa ọlọ́run wà fún mi ní 100,000 ní ilé gbàgbé bọ́ńdù wọn. káàṣì báyìí. gbogbo ibi tí wọ́n fi ń pé mi lè wọ̀ ní ìjọ fújì tata yẹn fún ara mi ibi tó fọ́ ni àwọn èèyàn wọ́ mi ṣòkòtò mi tí mo wọ̀ ó ya mi mẹ́ni tó lọ aṣọ wá fún mi ìjọ yẹn. Are you serious? ní ìjọ birthday sátì yẹn mi mẹ́ni tó lọ ṣòkòtò mi ya báyìí ẹni yẹn ló lọ ra ẹni yẹn kọ́ mú ṣòkòtò yẹn gbà wọ́n ṣe lọ bẹ́ẹ̀ á ní sí mo wọ̀ mi ìmọ̀ ẹni yẹn di àárọ̀ ọ̀la. àṣà kúrò nípa tí wọ́n bá yẹ kúrò. ẹ gbowó lọ́jọ́ yẹn ṣá. ẹ̀bọ̀ èmi ò lè borí owó lọ́wọ́ dáàdì mi. ok gbogbo owó yẹn. bọ́n máa ń fún mi lówó. ó ti yé mi. àwọn máa kò ní fún mi lówó kẹ òun ló mọ tó mẹ́ni tó ní. mo ṣáà bí wọ́n á rántí pé ok wọ́n á padà sí káàmpù wa. ok káàmpù oníjó ẹ máa fọ oníjó sí. káàmpù oníjó wọ́n bí kọ́ọ̀dájú mi ṣe wọlé nìyẹn pé ọ̀gbẹ́ni. àwọn ẹ̀fẹ́ pè é fún wedding kan wọ́n fẹ́ pé àwọn aráàlú èbó ni ọ́ o ṣùgbọ́n ní ẹ̀ kọ́kọ́ wá ṣe mítìn a lọ ṣe mítìn yẹn ní Sùúrùlérè ń gbà yẹn wọ́n á má àyùbá tí mo sọ yẹn. ok tó máa ń jó tó jó gan yẹn. òun ni wọ́n á mú bí mánéjà mi àwọn àjọ lọ mítìn yẹn. àṣà nígbà tí mo sọ yìí wọ́n fún mi ní 50,000 ní owó tó san fún performance mi Èkó hotel lọ ti ṣe wedding yẹn. Èkó hotel. bá mo ṣe bí mo ṣe ìjọ wedding àti débẹ̀ láti 8 o'clock. 8 o'clock ẹni nǹkan tí mi ń gbà rí 50 bay. àti débẹ̀ láti nǹkan tó yẹ fà ń tẹ adébẹ̀ torí oníjó tá a bá fẹ́ lọ perform ní kíní àmàtí débẹ̀ látàárọ̀ a máa ṣe walk through níbi tá a ti fẹ́ ṣiṣẹ́ pé kíní a máa wà ó lè jẹ́ alẹ́ láyé ṣe máa ṣiṣẹ́ a máa tó kalẹ̀ látàárọ̀ gbogbo kíní yẹn system oníjó yẹn lèmi ń wò pé àbá nígbà tá ó wá ní kankan tó fọ́ lè jọ ẹ̀ kí nìyẹn. event yẹn wọ́n kó cake sí orí tébù èmi jẹ́ mú láì oúnjẹ gan. wọ́n lára yín. pa mí gbogbo ibi Èkó tẹ yẹn ẹ lè olóúnjẹ kẹ. gbogbo kò tí ì develop to bó ṣe wà gan ní ìsìn tẹ́ pé àwọn olóúnjẹ bíi àwọn restaurant tó wà bẹ́ẹ̀ ní ìsìn ibi wọ́n pa mí gan wàhálà ò lè bá. kí ni àwọn máa ṣe báyìí sí. wọ́n á fẹ́ gbé kéèkì yẹn àyíwá kan káì àwọn ọmọ pákéjì rẹ̀ wọ́n máa ṣe. nínú ẹbí yìí. Thomas mi láìkì Thomas Macron Thomas mi láìkì ayé kí n jẹ kéèkì kí n lè fi ibi tí n pa mí látàwọn àti wọn bíbà ó ní ohun tó wà pákéjì rẹ̀ pákéjì máa kú sí pákéjì lọ́rùn o. ibi tó wọ́n fún ni pé àwọn family kan wá join table wa ọmọ ìyá bàbá bọ́ èdè báyìí wọn ti jókòó 10 minutes ọkọ̀ tú láìlọ́n kéèkì ní wọ́n jẹ́ bẹ̀rẹ̀ sí ní gé bó kéèkì jẹ́ wọ́n ṣe nípa àwọn atálíkà la máa ń fi àjẹrà wa àwọn olówó wọn dé nìsín wọ́n ti sáré kìíní jẹ wọ́n ti àwa là ń kíní wọ́n gbélé fún wa bọ́ táìmù àyíbá ṣáàjì ibi tí mo ti wá yarí serve yourself ní buffet ni
Thomas kò sí ìtẹ́ sọ fún mi o nígbà tí débẹ̀ yẹn nǹkan tí bá fẹ́ jẹ ni màá bù o wọ́n wá dúró sí mi lẹ́yìn nílẹ̀ ẹ̀yìn jẹ nǹkan tí màá jẹ performance yẹn mo ṣe owó tá a pa bí i almost bí i 70,000 kọ́ la pa ń gbà yẹn. lẹ́yìn ìgbà tó ti gba 50,000 owó iṣẹ́. Adélé mo kó adé ń pé wọ́n máa pè mí fún iṣẹ́ dáàdi mi ló máa ń gbowó iṣẹ́ èmi ló máa lọ ṣiṣẹ́ wọ́n máa pè mí wọ́n lè ní bàbá yẹn mọ́mọ́ yín yẹn dání. eléwì wọ́n máa pè yín. ibẹ̀ ni mo ti fi ìjólẹ̀ pátápátá. àbórí ijó pé. ìjó mi báwo ìdílé ló fún wa ní ìjó wọ́n fún mi 11,000 lóṣù mi tí mo ti ń jó wọ́n bá lọ ṣe production normal ní tata lọ ṣọ̀sí láyé à ń gba bí i 10,000 12,000. tẹ máa pín. mo fi ijó ló báyìí náà. jẹ́ ń bọ́ sórí. orí iṣẹ́ bàbá mi jẹ́ ń bọ́ síbẹ̀. ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé Popsi mi jáde tí mo wá tún gbọ́ pé orí kì í tú èmi mo wá notice nǹkan kan time tí máa enjoy dáàdì mi ni time tí wọ́n bá rí ẹni tó máa ń náwó fún ọ tó bá rí ẹni tẹ́ pé léwì ni ó ń takò àwọn ọ̀rẹ́ èmi náà tábà jọ ń perform máa ń gbé wọn rìn tùdẹ́ sẹ́ẹ̀ pé àwọn nǹkan tí mi dáàdì mi ò ń sọ nǹkan méjì tí màá fi mọ wàláì mi ìjẹ lòlíà mo ti lọ bá dáàdì mi rí ni pé mo fẹ́ lò sọ̀yè dáàdì mi ní kí n jókòó ara mi tó bá yá gbogbo nǹkan tó fúnra rẹ̀ wàláì mo fi kàábọ̀ Ọlọ́run ṣe rí mo fi kàábọ̀ Ọlọ́run ṣe dáàdì mi ò lòlíà mù wọn ò lò sọ̀yè èmi náà ò lòlíà mi lò sọ̀yè. natural ni gbogbo ẹ̀. ok mo tún wá ti ṣe débi pé mo ti lọ bá dáàdì mi rí pé ẹ fún mi ní nǹkan tí màá máa lò táwọn máa fi náwó fún mi láti mi ṣe báyìí ojú ẹ̀rọ o ọmọ nílé ibi tó ti ń ṣe nǹkan yìí nǹkan tó bá ṣe wọn á náwó fún ẹ dáàdì mi then ibi nígbà tí kinní yẹn tó wá bẹ̀rẹ̀ sí táwọn náà wá rí pé ọ̀nà rèé adúpẹ́ fọ́lọ́ adúpẹ́ lọ́wọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu election tó kọjá ẹ̀ tó lọ tán ní àwọn kan àwo tó rí nǹkan kan èèyàn ibi ẹ jẹ́ ká kúrò lórí pé torí pé kinní kan o àwa lórí iṣẹ́ tá à ń ṣe ṣèbáwọn kan apọ̀tà wà lórí fíìdì iṣẹ́ tá à ń ṣe náà èèyàn tó bá ti lè support irú iṣẹ́ tá à ń ṣe torí iṣẹ́ wa nírìí pé kinní ara development kan náà ni náà. bẹ́ẹ̀ni. bàbá yẹn òun ló jẹ́ kí dádì mi àwọn Ọ̀ṣọ́bà àtọ́básanjọ́ nígbà tí Ọbásanjọ́ wà ní president dádì mi ní 30 naira kan lọ́nà bá wọn dé Abẹ́òkúta ń jọ yẹn tó ń bẹ MC yẹn pé kọjá káwọn perform but protocol ni. Ọbásanjọ́ wà ní president ìgbà yẹn ló kọ́kọ́ di president tó wá lọ perform fún ní Abẹ́òkúta ibẹ̀ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí ní. báwọn ṣe ṣe. ọkọ ẹni yẹn wá ní màá gbé máìkì fún ẹ lẹ́yìn báyìí kókò ṣáà sọ̀rọ̀. kókò bá dé sọ̀rọ̀. protocol ni kò kọ́ lè. borí stage anyhow. bọ́ọ̀lì sọ̀rọ̀ báyìí wọ́n kò sọ̀rọ̀ bí i seconds ọ̀báyẹn kan Ọbásanjọ́ kan ní ẹni tó sọ̀rọ̀ yẹn. irọ́ ni o. ẹ pè é padà ẹ pè é kó wá kéwì kó wá kì mí gangan. lórí stage gangan live. bọ́ọ̀ ṣe kì í wọ́n kì í to the extent pé Ọbásanjọ́ bẹ̀rẹ̀ sí ní ké. irọ́ ni o. Ọbásanjọ́ ń ké gbogbo ọ̀sẹ̀ kan láfi wọlé àìtì ń gbà yẹn àárọ̀ lé àìtì máa ń ṣe ẹ̀. àwọn wá ń retí dádì wa tẹ́lẹ̀ bá dé báyìí dádì ok bàbá yìí ò jẹ́ wálé fún bí ọ̀sẹ̀ méjì. wọ́n ti kí president gọ́vnà Ogun State ń gbà yẹn. Ọ̀ṣọ́bà ra mọ́tò kan fún wọn gbà yẹn Benz. fún dádì. fún kan tí mò ń sọ yìí nígbà yẹn. wá ní òun fẹ́ introduce wọn síyàn pé ìgbà tẹ́kọ̀ọ́ ló ń gbé pé tán òun fẹ́ introduce wọn pé ẹni yẹn tó bá mọ̀ kò sọ fún wọn òun wá ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọ̀ṣọ́bà wọn wá wà lọ́dọ̀ Ọ̀ṣọ́bà for like 2-3 weeks kọ́ lọ́nà àwọn fi wà ń bẹ̀. wọ́n kàn jayé ńlẹ̀ ní Abẹ́òkúta. àwọn arìnrìn wọn pé bàbá wọn náà ti gbẹ believe wọn gan pé Ọbásanjọ́ ló ra mọ́tò yẹn fún wọn láti Ọbásanjọ́ kọ̀ fún wọn 50,000 nígbà yẹn ni. ní event yẹn. bó Ọ̀ṣọ́bà ó fún wọn lówó ó ra mọ́tò fún wọn. ìgbà tọ́ṣọ́bà wá ní nǹkan tó fẹ́ wá ṣe lẹ́kọ̀ọ́ ó wá mú wọn dání ló wá lọ mú wọn bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president wa wọ́n náà wọ́n. ìgbà tó wá kí president tó kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Aṣíwájú Bọ́lá ní ṣáàṣì ní nǹkan tó dà báyìí
nílẹ̀ Yorùbá Aṣíwájú wá sọ fún wọn pé tó bá fẹ́ gba direct ọ̀dọ̀ alájà ni that is ìyálọ́jà Àbíbátù Mọ̀gájì àwọn amú ọ̀nà wọn Aṣíwájú wa mú ọ̀dọ́dọ̀ alájà bó ṣe kà alájà bá alájà náà ṣe bú sẹ́kún nìyẹn ìgbà tó alájà wa bú sẹ́kún Aṣíwájú wa náà ti gbà ó wá sọ fún gbogbo local government pátápátá ní chieftaincy o ní culture o art and culture anything tó bá ti ní each local government bá ti fẹ́ ṣe wọ́n gbọ́dọ̀ bàbá jóbi ewé ni official performer ewé culture wa kó máa perform culture ibẹ̀ lọ ti ń meet lágbájá lọ ti ń meet tàmẹ̀dò Aṣíwájú ló jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan táwọn gbé dání kò kí ṣe nǹkan kékeré ṣe bá ara development náà lára àṣà àti ṣe wà náà. Of course as a matter of fact kò sí development without your àṣà àti ṣe. òun ló jẹ́ kí gbogbo nǹkan yẹn kó di nǹkan fún Popsi mi lẹ́nu. Àríṣekọ́lá true ẹ̀ lọ́ fi mọ Àríṣekọ́lá lọ́ fi mọ àyìnwóye àwọn èèyàn true Aṣíwájú. dó báyìí access wọn ní access Aṣíwájú báyìí but tó bá ṣì ń pàdé Aṣíwájú di ọ̀la Aṣíwájú sì máa ń recognize pé now ibi tẹ́ bá ọ̀rọ̀ yẹn dé ẹ jẹ́ kí n chip nǹkan kan mo fẹ́ buttress point yìí náà ni mo ní àǹfààní láti bá bàbá wa Lérè Pàímọ́ mo bá wọn ní one-on-one báyà ní conversation àwọn náà wá sọ àwọn ọ̀rọ̀ kan dáwọn point kan wọ́n ní ìgbà táwọn ṣe fíìmù kan bí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ àbí kankan ìgbà táwọn máa mìtì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní yíyẹ yẹn ìgbà táwọn débẹ̀ báyìí owó tó ń fún àwọn wípé wọ́n wà wọn gẹ́gẹ́ bíi ambassador culture tradition now wọ́n tún wá sọ pé àwọn tún níyàn kan táwọn fẹ́ kí bàbá Lérè Pàímọ́ kan tún fún lówó wọ́n tún wá kó owó yẹn fún àwọn wá kó méjèèjì dání báyìí bàbá Fálétí God bless you now nígbà tí àwọn wá dọ́dọ̀ bàbá Fálétí nígbà táwọn ti ṣe fàájì tán lọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu Aṣíwájú bàtà wá dọ́dọ̀ bàbá Fálétí ọ̀nà bàbá Fálétí ń ya fíìmù kan gbà yẹn ó dà pé owó ti wá tán lóko ní location yẹn in fact àwọn tó ní equipment ti wá gbé equipment ọ̀hún rẹ̀ ti parí fíìmù ẹgbọ́n story yẹn ó ní owó tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fi ránṣẹ́ sí wọn táwọn kó fún wọn báyìí bàbá Fálétí wò pé irọ́ ni o wọ́n ní wọ́n tún wá sọ pé owó tó kó wá yìí ìwọ náà yọ ti tiẹ̀ bẹ̀ àwọn wá ní rọ́ wọ́n ti fún àwọn ní títà wọn gbogbo eléyìí buttress ní ibi junction ta dé see a lot of people wọn kì í mọ̀ pé people like you guys are the custodians of the art and culture the tradition tí èèyàn bá dẹ̀ mọ̀ bí tí èèyàn ti ń bọ̀ èèyàn ò lè ever mọ̀ bí tí èèyàn ń lọ torí ìṣẹ̀ṣe wa is the art ìṣẹ̀ṣe wa is the culture ìṣẹ̀ṣe wa is the tradition so àwọn tí wọ́n wá jẹ́ ambassador culture yẹn kò yẹ ká máa fi ẹnu àtẹ́ tàbí ojú àbùkù máa wò wọ́n ó wá mú mi rántí torí ọ̀rọ̀ yìí mo fẹ́ gbé lọ sí next level discussion yìí on this show we don't do interviews we have real conversations now tí ẹ bá rí i pé àwọn ọba ládéládé ní ilẹ̀ Yorùbá a lot of times láti rí i pé àwọn ọba ládéládé nílẹ̀ Yorùbá a lot of times láti rí i pé even àwọn governors wa ní ilẹ̀ Yorùbá ṣe ń gbọ́ àlàyé tí mò ń ṣe now tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan we have to make sure we represent the culture and the tradition. A máa ń rí i pé a lot of times wọ́n lè lọ gbé àwọn oní Afrobeat artist is good but kò yẹ ká má gbàgbé àwọn custodians of this culture Yorùbá mo dẹ̀ máa ń sọ gbogbo ìgbà nínú videos mi mo máa ń ní Yorùbá language Yoruba tribe is the most bankable black tribe in the world. Yoruba tribe is the most is the most authentic black tribe in the world. Now, nǹkan tí kíní ẹ̀ wá mú mi lọ ni wípé ẹ má máa jẹ́ kí no matter the civilization, no matter how much we develop, no matter how much we evolve, kò yẹ ká máa gbàgbé àṣà àti ìṣe wa. Kí ni kọ́mẹ̀ntì yín lórí pọ́ìntì tí mo sọ yìí? Inú mi dùn pẹ̀lú nǹkan tí ẹ sọ yìí olóòtú. Jeff, though
àwọn tó ń ṣe dáadáa ń bẹ̀ wà o àwọn ọba kan wà nílẹ̀ Yorùbá wa yìí àwọn ọba kan wà tẹ́ pé èmi ẹ̀yin tẹ mọ̀ ń pé bẹ́ẹ̀ ni nǹkan tí mò ń sọ tí wọn ò rí àwa tá à ń ṣe nǹkan àṣà àti ṣe bí ẹni tó ń ṣe nǹkan tó ṣe kínní ṣùgbọ́n tí àwọn olórin tàkasúfèé àwọn hip hop artist bá déwájú wọn wọ́n bẹ̀rẹ̀ jó àṣà wo ìṣe wo ìṣẹ̀dálẹ̀ wo lẹ fẹ́ fi ilẹ̀ fún ẹni tó ń bọ̀ lẹ́yìn tó fẹ́ wá jọba tẹ̀yìn bá gbèsè. kọ́lọ́mbà fi ọ̀run kọ́lọ́mbà wa kẹ́ bàbá wa Adéyẹmí Àtàndá tó gbèsè. Òkè Aláàfin àná. Bàbá náà wọ́n gbìyànjú pọ̀. Bí báwo ẹ fún alẹ́ experience pẹ̀lú wọn. Kò sí àfi tí wọn ò bá gbóhùn ni tó bá ti lè gbọ́ gbogbo nǹkan láti ìjọ́ tí Adéyẹmí Àtàndá tó ti máa ń ṣe gbogbo ìnáwó wọn wọ́n pè wá wọ́n fowó pè wá wọ́n tún ná owó. Èmi gbogbo ìnáwó Adéyẹmí Àtàndá jẹ́ ni ẹ lè bá gbogbo àwọn nǹkan tí nǹkan culture yìí ẹ bá ń bẹ̀. Òun ni àwọn kan fi sọ pé King Dr. Saheed Òṣùpá gangan ni official Fuji musician Aláàfin Ọ̀yọ́. Pẹ̀lú bàbá mi Máyégún K1 bàbá dáadáa the ultimate. Bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni tó gbéṣẹ̀ àti Ọọ̀ni tó wà báyìí. Adéyẹyè ṣọ̀pọ̀lọpọ̀ o. Ẹni tó ń gúúsẹ̀ ọba àwọn ṣọ̀pọ̀lọpọ̀ olórí ayé. Ó ṣe mo náà ọba kan náà tó wà ní Èkó bọ́ èyí tó wọ́pọ̀ ni àwọn ọba Èkó wa ń bí. Àwọn ọba Èkó wa kan náà wà tẹ́ pé wọ́n cherish culture tá à ń sọ yìí o. Oníbà Ẹkùn Òkìkí ọlá ọba bàbá ọba pẹ̀lú bó máa rí tó ń polórin ta wọn à ní kọ́ máa polórin takasúfèé ṣùgbọ́n ẹ ti ẹ̀ wẹ́kọ̀mù àwa tá à ń ṣe àṣà àti ṣe ó máa ń pe olórin takasúfèé ṣùgbọ́n ó máa ń wẹ́kọ̀mù àwa tá à ń ṣàṣà àti ṣe ó máa ń fún wa lówó ó máa ń náwó gidi ó máa ń support wa lórí nǹkan tá à ń ṣe. Òkìkí ọlá ọba bàbá ọba ọmọ Oníbẹ̀ Ẹkùn ọmọ afẹ́jà yẹn já ọmọ ọ̀pẹ́ pọ̀ níbà ọmọ òṣèpo níyẹ̀kú nílé epo àtàwọn ọba kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tẹ́ pé mo mọ̀ tí má ní máa dárúkọ gan èrò àwọn ọba kan wà tèmi mọ̀ tẹ́yìn gan mọ̀. Ara àwọn ọba tẹ́ pé wọ́n máa ń ṣe anniversary ẹ̀ máa lẹ́yìn ṣe anniversary ẹ̀ ń ṣọdún ìlú yín ẹ̀ máa lọ pe olórin takasúfèé. A ti lọ sọ́dọ̀ ọba kan rí ìnáwó tó ní ká pé ó ń ṣe ọjọ́ ìbí ká wá ṣe surprise fún ká débẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní pé ọba yìí tọ́ba yìí ò yọjú sí wa. Irọ́ ni o. Ó kàn mú owó fi ránṣẹ́ ẹ lọ fún wọn. A máa pàdé ẹ̀ lóde a máa pàdé wọn lóde wọn ń ṣe ẹ̀kan wọn ń ṣe méjì àwọn ọba tí mò ń sọ wọn mọ̀ra wọn náà a máa pàdé wọn lóde a máa táìmù táwọn tó máa ń ṣe ẹwà àwọn bíbí tó ń ṣe kínní yìí tó jàre ẹ pé àwọn kínní kọ́ wá kọrin kínní wáì. Mo ti wà níbì kan tí Oníbà Ẹkùn sọ̀rọ̀ tí mo gbà wọ́n kò pé mí kí n kéwì mo kéwì Oníbà Ẹkùn mo yẹ ṣe tán gbogbo àwọn tó wà ń bẹ̀ Oníbà Ẹkùn ní ẹ̀jẹ̀ wo akéwì tó pọ́n ọba lé kò sẹ́nì kankan tó ná owó. Ẹ mọ̀ pé ẹni yìí àpọ́nlé ni ewì tó ń ké yìí tó ń ké fọ́ba ní ayé ìgbà yẹn ara àwọn àṣà àti ṣe wa rèé ó ní iye tó Oníbà Ẹkùn fún mi níjọ́ tí mò ń sọ yìí. Ó ní iye tó Oníbà kò ń ṣe gbogbo ẹ̀ náà lówó. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n ẹ jẹ́ ká rí nǹkan tá à ń ṣe kó ní wá máa wú. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ tún bọ́ sáwọ́ àwọn ìjọba wa náà wọ́n máa ṣe kí ló ń pe òyìnbó kínní. Wọ́n máa ń ṣe show concert. Ó tẹ bí n pọ́n àwọn ń ṣe concert àwọn ń ṣe ilẹ̀ Yorùbá láwa náà rè láwọn Haúsá àwọn Ìgbò níjọba wọn lọ́hùn èmi ò tẹ̀ tí ì rí wọn tó máa ń gbogbo àwọn concert tí state wọn máa ń host nílẹ̀ Haúsá tó fi kọ́ máa pe àwọn tó ń ṣe nǹkan wọn tó máa kọrin ìlú wọn tó máa ṣe gbogbo àṣà ìlú wọn. Bọ́ ní àgàgà wa Yorùbá yìí la mọ̀ pé a fẹ́ máa lọ fi kíní kan bílíọ̀n pé Davido
kíní kan dollars pé ní kọ́ máa pè wọ́n náà bẹ́ẹ̀ tí ẹ recognize àwa náà tá à ń ṣàṣà àti ṣe náà. ẹ má yẹ kí kíní ìparun náà support wo lẹ ní fún wa. ẹ má bínú àlejò wa ṣètìrí on my show I always love to project art culture and tradition so bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn mo fẹ́ lo opportunity yìí this is more like a clarion call fún gbogbo àwa tí Ọlọ́run ti gbé lọ́wọ́ sókè gbogbo àwa tí Ọlọ́run fi sí in charge àkóso àṣà àti ìbílẹ̀ wa now ọ̀rọ̀ tí list yìí ó máa lọ from the president to the governor to the local government chairman to the governors especially governors wa ní ilẹ̀ Yorùbá then àwọn ọba wa àwọn ọba aládé àwọn gangan ní custodian culture wa so àwọn tó wá jẹ́ performance àṣà àti ìṣe torí pé tó máa ń ka àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá ewì jẹ́ ọ̀kan gbòógì lára wọn ṣe bí mo gbà now àwọn tó wá jẹ́ ìlú mọ̀ọ́ká nínú performance àṣà àti ìṣe ẹ jẹ́ kí a máa encourage wọn how do we do this gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ́nsìn ẹ jẹ́ ká máa support wọn morally ẹ jẹ́ ká máa support wọn financially ẹ jẹ́ ká máa create àwọn avenues fún wọn láti perform art wọn torí craft àti art wọn òun ló ń represent wa as a Yorùbá people bẹ́ẹ̀ ni èmi kẹ̀dẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe wà yìí tí n bá ń sọ̀rọ̀ Yorùbá mo máa ń gbé sórí bíi gèlè ni torí ó mọ́ mú láyà tèmi now tá bá ń sọ̀rọ̀ art and culture only time kan tí mo ṣe fídíò kan ẹ máa gbọ́rọ̀ ibi tí mo ń gbọ́rọ̀ yìí lọ mo ṣe fídíò mo ní pé as a matter of fact àwọn genres Fuji music juju music ewì àwọn tó máa ń chant ìjálá people like you ó yẹ kí wọ́n ní special budget fún people like you. mo ń bọ̀ ó jẹ́ kí n tún ní ọ̀rọ̀ kan tí mo tún fẹ́ sọ wọ́n á máa ṣe empowerment ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan olóòtú ṣé kò ń ṣiṣẹ́ là ń ṣe ni. iṣẹ́ là ń ṣe. a ní tools tá à ń lò náà. of course. a ní tools tẹ́ pé ó lè gbé nǹkan tá à ń ṣe yìí lárugẹ náà. bẹ́ẹ̀ni. ẹ máa ṣe empowerment ẹ fún tailor ní nǹkan ẹ fún hairdresser ní nǹkan ẹ fún bábà ní nǹkan ẹ fún àyàn ìyá tí ń lọ nǹkan ẹ fún àgbẹ̀ nǹkan ẹ fún gbogbo wọn. àwa tá a wà ní entertainment industry ṣáà ní the empowerment empowerment náà yàtọ̀ sí àwa tá à ń kéwì àwọn tó ń film tools wà tó everybody ń lò náà. bẹ́ẹ̀ni. wọn mi ìgbọ́n pọ́nà ṣe empowerment rí ẹnìkan ló ṣe fún mi ó ń ṣe birthday ni. bóyá ó wá ṣe empowerment fáwọn èèyàn ó ra machine gbogbo ẹ̀ ó ṣe mo jẹ́ lọ perform bẹ́ẹ̀ ni mo jẹ́ sọ bí mo yẹn ń chance pé kí ló dé. àwa èèyàn làwa náà iṣẹ́ là ń ṣe. ó ní kí ni mo fún ó ní nǹkan tó rà fún mi tí mo fi ń ṣe iṣẹ́ tí mò ń ṣe náà ó wúlò fún mi. àwa tá à ń ṣe entertainment náà ẹ rántí pé iṣẹ́ kan náà làwa náà ń ṣe nínú ìlú. tó bá àwọn gọ́ọ̀mẹ̀ntì wa lèmi tẹ̀ ń dá ọ̀rọ̀ yìí lọ tó bá di time campaign àwọn artist yìí àwọn entertainment lè máa ń kojú nígbè kọ́ wa lọ ṣe kinní fún yín ẹ máa ń ní ìdí wọn bọ́tẹ́ bá fẹ́ ṣe empowerment ẹ rántí wọn. àwọn aláta àwọn tailor bricklayer nǹkan kan àwọn àgbẹ̀ lọ́mọ lọ́wọ́ empower bọ́tẹ́ tó bá ti di ọ̀rọ̀ campaign ní lọ sọ́dọ̀ àwọn. a ní two stand low. that's a very big one. ẹlòmíì wà dé pé ó ní nǹkan tó ó ní talent tó pọ̀ but tools tó fẹ́ lò ó ń fìyà jẹ nínú entertainment industry tó jẹ́ lè help. tó dẹ̀ lè help and àwọn nǹkan kan tẹ́ àwọn people yìí ń ṣe people like you àwọn nǹkan tẹ́ ń ṣe ìgbésẹ̀ tẹ́ ń gbé ìgbìyànjú tẹ́ ń ṣe àwọn kìíní ẹ̀ ló ń keep culture wa alive. òun lè máa rí pé láyé ta wà yìí gan a lot of people gan ọmọ mi ò lè sọ Yorùbá nínú ilé nǹkan tá à ń sọ nìyẹn art culture tradition àti ń sọ ọ́ nù ẹlòmíà tó sọ pé àwọn ilé à ń gbé lárugẹ náà. ẹlòmíà ní òtọ́ náà ti di Muslim òun ti di Christian ìṣẹ̀ṣe yẹn ti di now these are the people tó máa wà ní at the ends of affairs nípa wípé okay allocation by ẹ jẹ́ ká fún àwọn tí wọ́n ṣe entertainment àwọn tí wọ́n wà in charge culture wa ẹ jẹ́ ká máa encourage wọn financially kò kí ń sí irú àwọn budget yẹn fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. This is why I'm using this opportunity to sound this as a clarion call for everybody that is in charge of art and culture. Ẹ jẹ́ kí a máa support àwọn tí wọ́n wà ní in charge àwọn tó jẹ́ ambassador culture wa.
ewì kò kí ń ṣe nǹkan kékeré àbí kò kí ń ṣe nǹkan kékeré rárá so when we see them ẹ má máa jẹ́ ká máa fojú alágbèwò wọn ọ̀hún ṣèyàn yẹpẹrẹ. bàbá a ní issue kan pẹ̀lú àwọn olórin wa náà ok tábàjọ pàdé èmi mi kàn dùn pé ó kàn mí kí n sọ̀rọ̀ yìí ni ẹ sọ torí opportunity ni. abájọ pàdé wàhálà ni tó bá ti rí wa kí ló dé kí làwọn eléwì ṣe àwọn tá à ń ṣe interlude níṣẹ́ wa a pẹ́ lórí stage jù la máa lo 30 minutes interlude ni a pẹ́ lórí stage la máa lo 30 minutes omi tí ẹ̀yin bá jẹ̀ fẹ́ mu kò lè ṣọkọjá níwájú àwọn tẹ̀ntáǹtì báwo omi tí n bá máa mu kò lè ṣọkọjá mi náà. bẹ́ẹ̀ni. ó láwọn olórin kan pẹ̀lú àwọn tó ti gòkè gan tàbá jọ níṣẹ́ báyìí àyẹ̀wò máa já ni pé ẹni tá a jọ níṣẹ́ pọ̀ yìí àwọn débẹ̀ ní ìsìn ó lè máa jẹ káráyà àti ṣiṣẹ́. nǹkan kan jẹ́ àga àwọn celebrities wa tó ń kọ fújì tàbá pàdé wọn àwọn kan wà torí pé àwọn èèyàn ò ní dé ní time tí wọn ò bá tí ì dé. ok. ibẹ̀ náà làwọn náà ti fẹ́ rí oúnjẹ tá a fẹ́ jẹ náà. ẹlòmíà máa feel threatening. pé ó ti tó ẹ jẹ́ ká kọrin. ó láwọn àwọn kan náà pé tá a bá níṣẹ́ pẹ̀lú inú mi máa ń dùn pé ẹni tá a níṣẹ́ pẹ̀lú yìí ọkàn mi balẹ̀ pa máa gbé nǹkan kúrò. àwọn bíi. àkọ́kọ́ kí n sọ ní àdé tó bá ti níṣẹ́ pẹ̀lú wọn ẹsẹ̀ ní àdé rẹ̀ dáhùn lẹ́yìn ó ti ṣú ọ. wọ́n máa fún yín láyé. a máa ṣiṣẹ́ ní táyìm tá a fẹ́ ṣiṣẹ́ same thing náà ni ó máa ń yà mí lẹ́nu táwọn èèyàn bá ní Wasiu Ayinde burú. máa wò pé bàbá yẹn mi mọ búburú tán ní bàbá yẹn burú ọ̀tọ̀ ní kí búburú kéèyàn wà pọ́lísì ọ̀ àbí báyìí lẹ́ máa ń sọ. kéèyàn wà strict. no nonsense. kéèyàn wà discipline. kéèyàn máa gba nonsense. pé wọn ni bàbá yẹn wà discipline ni o. kí ni working experience pẹ̀lú Kwamwa. ṣé mi. ẹ ṣe ẹ pẹ̀lú ẹṣẹ díẹ̀. ní ọjọ́ tí a máa ń ṣiṣẹ́ pẹ̀lú wọn dáadáa. bọ̀ ẹ̀rù máa ń bà mí pé wọ́n ní bàbá yìí burú tó bá dé ó lè máa ṣe ẹ jẹ́ ká sáré ṣe nǹkan pọ̀ kò ń pè. bí ti báwo. pè wa torí pé táìmì àwọn tó máa náwó fún ọ ò ní tì dé bọ̀ máa fẹ́ sáré ṣe kí ó tẹ̀ jẹ́ ànírúwó ó wá níjọ́ kan Fákáyéríà ló gbaṣẹ́ yẹn fún mi olómi tútù àwọn fámílì olómi tútù ló ń ṣe òkú bàbá wọn nínú police college bàbá yẹn tètè dé bàbá yẹn ṣe dé báyìí. Àyìndé. ó ń kẹ́ bàbá yìí ti dé fún àwọn táwọn ń ṣiṣẹ́ ní bàbá yìí ti dé àní lè ṣiṣẹ́ mọ́ kíníkan Fáṣà ní kankan pé òun máa pè wá pé mínítì tó bá wá fún wa o máa bó sórí stage ní nǹkan gbọ́ tí bàbá yẹn kàn sọ lẹ́yìn pé ohun ọmọ igbó ìyẹn Kwamwa. wow kíníkan wá ṣe rí ọmọ yìí kíníkan wọ́n ṣàn ń bàbá táwọn burú lọ. wọ́n tún encourage yín. sọ̀rọ̀ lẹ́yìn bàbá yẹn kọ́ ni ó yá mo rí pé wọ́n ń sọ̀rọ̀ báyìí kọ́ fèsì wọn wọ́n á kí wọn 100,000 fún mi ìjọ tí mò ń sọ. lẹ́sẹ̀kẹsẹ̀. ní ìjọ tí pé mo wà lórí stage o pé mi àti wọn 100,000 fún mi ọmọ Ṣọmáríṣe Kọ́lá ni àbí ọmọ Adélábù ó wà pẹ̀lú wọn pẹ̀lú bàbá yìí tó wà níbàdàn yìí tó ṣe birthday of recent yìí tó máa ń kí dáadáa Fìjàbí. Fìjàbí wọ́n jẹ jókòó wọ́n kàn ní kí Fìjàbí. Fìjàbí wọ́n fẹ́ náwó owó tó ń fẹ́ ná fún mi kò fi bẹ́ẹ̀ ṣe wọ́n ní ó ní náwó yẹn fún gbowó gidi tó ń gbọ́ gbọ́dọ̀ wọ́n yìí ń kí bó ṣe ń kí ẹ wọ́n ní kọ́ ná ọmọ tí ní kí kọ́ ọmọ Adélábù ni bọ̀bọ̀ máa ní ẹ torí young guy ni máa ní ẹ wọ́n ṣáà ìyẹn náà náwó àwọn ló wá ń sọ ìyá kí lágbájá ló wà láàrin mo ìjọ yẹn mo èyí tí mo gbé kúrò ní pàtí yẹn iṣẹ́ kan náà tí wọ́n pàdé ọba àṣẹrí tó gbéṣẹ́ lọ wọ́n ń ṣe anniversary ibẹ̀ ni tí wàá rí pé bàbá yìí kó wà ní discipline bó ṣe dé ṣe báyìí mi ì fọ́ ṣáà bọ́n wá dé wọn ò ta sí anybody mood ni na bẹ́ẹ̀ni wọn ò ta sí anybody wọn á lọ jókòó wọn á tẹ fóònù
èmi wá fẹ́ lọ kí wọn ní àwọn tó wà kò tí lè lọ kí wọn fún náà ní sùúrù o. ní sùúrù ṣáàdúró. ọkọ bàbá kan ọmọ nǹkan tó wá ṣe ni pé ọmọ bàbá yẹn láìkí olówó ni bàbá yẹn ó wá láìkí Kwamua. bàbá yẹn wọ́n ti sọ fún bàbá yẹn pé wọ́n ẹ̀ṣẹ̀ dé ni ẹ ní sùúrù. bàbá yẹn ò gbọ́. bàbá yẹn wá lọ síbi ẹ̀yìn wọn níbi ẹ̀yìn stage. wọ́n ń parọ́ Wàsíù wọn ò dáhùn wọ́n tẹ fóònù. Wàsíù wọ́n kò kí ló dé pé ìbá bàbá yẹn sọ̀rọ̀ èmi kọ́ ló mo wà ṣọ́ọ̀kì pé má jẹ́ ń débẹ̀ o. bàbá yẹn náà wà bàbá yẹn kọ́ ìbá ọmọ mi ni ó láìkí ẹ ló ní òun fẹ́ wá kí ẹ ìgbé ń kó. wọ́n ọkọ̀ dìde ni ọkọ̀ sọ fún Lanco àtẹnìkan tó ń Anchor stage Lanco ọkọ̀ yẹn ẹjọ́ tẹ̀ ń ṣe pọ̀ àwọn ló fẹ́ perform kíní kan ó yẹ pé wọ́n kọ́ ṣe nǹkan tó fẹ́ ṣe àjẹ perform gbogbo á ṣe tán mi ì tẹ́ mọ nǹkan tó mo lọ ṣe ìgbà tí mo padà mo kàn rí bàbá yẹn àti Wasiu Ayinde àtọmọ ẹ̀ tí wọ́n jọ jókòó. ó wá lọ bẹ́ẹ̀ ó wá náà nínú ìgbà yẹn tí bá ti wá ń pàdé wọn level tí máa fi ń rí wọn máa rí pé bàbá yìí wà discipline ni. ó ti rí pé bàbá yẹn wọ́n ti sọ fún tẹ́lẹ̀ pé ẹni ṣẹ̀ṣẹ̀ dé ni ẹni sùúrù. wọ́n jẹ́rìí akànlẹ́ pé wọ́n ń fẹ́nu sọ̀rọ̀ ojú kan wà láì a máa ń pàdé níṣẹ́ dáadáa ojú ni. ìwọ tó bá kí n sọ ọmọ ojú. yé ìsìn báwo ni ẹni tó bá jọmọ àgbà tó jọmọ ẹni tó gbére ó gbọ́dọ̀ mojú kó mọ́ra. nǹkan kan ṣẹlẹ̀ ní tòsí mi báyìí láti ṣiṣẹ́ yẹn. àmọ́ ní akọni tó máa ń kọrin bíi Wasiu Ayinde yẹn. àwọn ìyá yẹn wá ń ṣe shit tẹ́ pé níwájú stage wọn. bàbá yẹn wá ń sọ fún àwọn yẹn pé èmi mo tẹ̀ ọkọ sọ fún wọn pé gbé gbogbo nǹkan tẹ gbé kúrú ẹ̀jẹ̀ ń ṣe gbogbo orú nǹkan báyìí níbi tẹ́ni lẹ́ni tí ń ṣe kínní àwọn yẹn yọ̀dá. bàbá yẹn wá fi máìkì lọ wá lọ bá wọn pé kó kínní ṣe má yèrè lẹ́gbẹ̀ẹ́ stage. àwọn ìyá yẹn ò gbọ́ o bàbá yẹn wá fèsì ní pé ṣé wọ́n lè ṣe irú ẹ̀ wájú Wasiu Ayinde. ẹ jọ kí ló fà á tí wọn ò fi lè ṣe irú ẹ̀. torí pé bàbá ní discipline. ó wá discipline ni. no nonsense ni. ibi tí a ti lọ́lé Wasiu Ayinde lẹ́ẹ̀mejì. níjẹ̀bú. ẹ̀nà mo ti rí bó ṣe ń ṣe mo ti rí pé bàbá yìí kò ń ṣe pé èèyàn burú èèyàn ṣe kinní kan tíṣẹ́ bá pa wá pọ̀ ìlú mo ti lọ show tẹ́ pé mo late dé show tí bàbá ti àwọn bandmen ti dúró tó ti fẹ́ play tí mo kí wọn báyìí mo kàn ní àti ìṣiṣẹ́ sà mo kàn ní ó yẹ ṣe dé ni ó yẹ bọ́lẹ̀. irọ́ ni o. ṣe nǹkan tí wọ́n ṣe fún mi ní 10 degree ẹ̀mẹ́ta 10 degree. wọ́n ní káwọn ọmọọṣẹ́ wọn stand down. 10 degree grandeur àti event White Stone tí White Stone gan of recent. wọ́n ní kàn stand down kẹ́ perform. ìgbà mi dábàá pàdé ṣe bàbá yẹn ni first person àṣìṣe yẹn ní Oriental alájà Barrister Fọláṣadé ọmọ anífowó ṣe ló ṣe birthday lọ́dún yẹn bí 2-3 years ago. a lọ ṣiṣẹ́ ń bẹ̀ ibi tuntun wá fún ni pé bàbá yẹn wọ́n lè ná 150 fún mi tó bá ti wá ṣe bẹ́ẹ̀ wọ́n máa fún àwọn band mi àwọn onílù mi àwọn elégbè mi wọ́n máa fẹ́ ní kọ̀ọ̀kan ní 10,000 direct kò ń ṣe pọ́ máa ná o wọ́n máa mú fún wọn báyìí fún ara wọn. bàbá yẹn wá pè mí ní first time tọ́wọ́ kọ́ máa rí mi pé ìgbà yẹn mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí mo kàn decide pé jẹ́ kí èmi náà máa lo band. òun wá ní first time tọ́ máa rí mi pé mo ń lo band. báńdì kò kí n ṣe mo wọ́n ṣe performance tán báyìí wọ́n kàn pè mí ní àtàwọn band boys yẹn pé Ajubere kékeré mo láìkí nǹkan tó kó wálé ní ṣé o mọ̀ pé ìwọ tútù ṣe tiẹ̀ ó tútù fine tune ju ti bàbá ẹ lọ bàbá ẹ nìkan ló máa ń dá wà lórí stage. wọ́n máa ń mọ̀pọ̀ làwọn máa ń lò. tó bá lè máa lò báyìí then wọ́n á tún wá bá àwọn báàgì sọ ọjọ́ for now kọ́ máa ti jẹ́ kójú kòkòrò owó pé kí gbogbo wa lè jọ grow pọ̀. ìjọ ńgbà tí mò ń lọ lé mo tún ro bàbá yẹn pé ṣé Wasiu Ayinde tọ́nà ó burú rè má kọjá àyà ara ẹ ní nà án tó bá ti kọjá àyà ara ẹ wọn normally kò sẹ́ni tó ara ẹ gbà àbùkù fa bẹ́ẹ̀ni tó bá ti kọjá àyà ara ẹ ó elémìíràn ní
ó pọ́nra ó ṣe kí má kọjá ìyá rẹ̀ ni. Lẹ́yìn ẹni tí Ṣẹ̀fí Àlàó náà tábàjọ pàdé wọ́n rí a máa ṣiṣẹ́ àjọ Àlàbí Pasuma máa ṣiṣẹ́ King Dr. Saheed Òṣùpá a máa ṣiṣẹ́ ṣùgbọ́n tí King Dr. Saheed Òṣùpá tó bá níyàn fẹ́ràn yàn 100 wọ́n jẹ́ ṣì dáadáa fún mi gan. kí ni working experience yín pẹ̀lú wọn. ẹ ṣe working mi ì lè ní iṣẹ́ pawápọ̀ tí inú mi máa ń dùn dáadáa pẹ̀lú level bá ṣe jọ ṣiṣẹ́. bíi ti báwo. ẹ ṣe ṣùgbọ́n Saheed Òṣùpá wọ́n ní àwọn àyè kan tó gbà tó fi ṣe dáadáa fún mi. ẹ ṣàlàyé fún wọn wálé. ìgbà tí mo fẹ́ ṣe first launch in album mo lọ bá wọn. ẹ ti record ẹ wá fẹ́ launch album yẹn. mo lọ bá wọn wọ́n ní ṣùgbọ́n pé àwọn nìkan kan làwọn máa wá sí ṣùgbọ́n gan jọ wá 100,000 wá. wọ́n ní kí ni mo ní 100,000 wọ́n ní ó dà kò fáwọn bá lò. ṣé mo nǹkan tí bàbá yẹn ṣe. kí ló ń ṣe. ṣó wàá kú bí ọjọ́ mẹ́rin wọ́n kọ̀ pé ní Azeez máa wọrí wọ́n gba iṣẹ́ owó tí mo gbà lọ́wọ́ yẹn òní máa fi bẹ́ẹ̀ gba iṣẹ́ bọ̀ wọ́n máa kó iṣẹ́ wá. is a lie. 100,000 jẹ́ gba iṣẹ́ èmi tí mo ṣe ń wá 150 ní bẹ́ẹ̀ fi gba iṣẹ́ tó fẹ́ lò. wow. ní 2007. wow. tí mò ń gbówó tí màá fi gba iṣẹ́ tó fẹ́ lò no 100 kò tó 150 sorry ẹlẹ́kejì tí mo máa ṣe òun ni bí a bí 60,000 ni mò ń wá nígbà yẹn ni màá fi gba iṣẹ́ tọkọ iṣẹ́ wa wọ́n bẹ̀rẹ̀ show látago 3 wọ́n parí show ní after 10 lálẹ́ wọ́n béèrè lọ́wọ́ mi pé Azeez báwo ọba ó ti tó kò sí nǹkan tí mo gbé wá déwájú King Dr. Saheed Òṣùpá àbí pé mo pè wọ́n lórí fóònù pé Azeez tó bá ṣe é ṣe wọ́n á sọ fún mi pé kò ṣeé ṣe iṣẹ́ ti pa á pọ̀ wọ́n ti fún mi iṣẹ́ ṣùgbọ́n ìjù tí wọ́n ní pẹ̀lú ojú wípé wọ́n ní máa ń gbèrú wọn. ibi tí bá wò. ẹ ṣe tí King Dr. Saheed Òṣùpá bá ti dé ṣò báyìí bí kò ti mo fẹ́ kọrin bóyá torí orin yẹn pọ̀ mo fẹ́ kọrin àwọn táwa fẹ́ ṣe interlude wọn ò ní jẹ́ káráyè ṣiṣẹ́ wọn kọ̀lé ṣiṣẹ́ bí i 5 minutes àbí 2 àyẹ̀ ní rówó pátá àbá ti ṣiṣẹ́ yẹn ó tẹ̀ wá jẹ́ bí i 10-20 minutes kọ́ fún wa láàyè ẹ̀ ká fi ṣiṣẹ́ bórí yẹn fẹ́ kọrin àti òtítọ́ máa rí wọn pé ọba mo jẹ́ fẹ́ràn wọn gan mo fẹ́ràn wọn gan bẹ́ẹ̀ bọ̀ àwọn tá a máa tún ní ìjù yẹn jù làwọn ní jùjú àwọn tó máa ń kọrin olórin yẹn a máa pàdé wọn mí aláyọ̀ wọn máa ń ṣe dáadáa aláyọ̀ máa ń ṣe dáadáa èmi ìta bá tún ṣiṣẹ́ wọn máa tún ná wa lówó ibi tí ọ̀rọ̀ tí mo tún wá sọ lórí ọ̀rọ̀ Dr. Saheed Òṣùpá náà o tá a bá ti ṣiṣẹ́ tí wọn ò jẹ́ ká ṣiṣẹ́ lọ fáà yẹn wọ́n sì máa fún mi lówó o. yàtọ̀ sí pé wọ́n jẹ pa lórí stage yẹn. ọba mo tún lọ omi ìtì ní béèrè gan. lọ máa kọ Musa ayé Owólabí ló máa ń wà ní charge Owólabí máa fún wa Musa ọ̀dà pé Musa ló ṣì wà nísìn Musa náà máa fún wa tí wọ́n bá instruct ẹ̀ pé kó fún wa kò lè fún wa lówó. ẹ kàn máa rí kọ́kàn wá ni pẹ̀lú owó yẹn. ọba ní ẹni tí mo tún kó jẹ Sọ́yà àwọn Màláíkà. gbogbo wọn gan mo kó jẹ torí gbogbo àwọn bàbá yẹn wọ́n ń ṣe dáadáa pẹ̀lú wa. tá a bá pàdé gbogbo wọn Wasiu Pasuma a máa ṣiṣẹ́ wọ́n pè mí lélẹ́rẹ́ ń bẹ̀ ni o wọ́n pa àwọn náà lélẹ́rẹ́ àwọn akáwọ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ o gbogbo wọn Paso báàsì àlùbáríkà mi máa ń pè wọ́n Ọlọ́run àlùbáríkà yẹn pọ̀. ó pọ̀. àlùbáríkà bá ti rí wọn àlùbáríkà wọ́n máa fún wa lówó àtúbà gbà mí wọn lè Azeez báwo bàbá kọ́ báwo wà ní jọ kìíní yẹn kí n sọ́yà àwọn Màláíkà náà bẹ́ẹ̀ àwọn máa fún wa lówó wọ́n máa ṣe nọ́mà pẹ̀lú yàn. but support tó tún ṣe ju ojú pé iṣẹ́ tí mò ń ṣe yẹn kó fún mi láàyè kí n lè rí ibi ṣiṣẹ́ mi ó ṣe gbogbo gbà ní mo appreciate ẹ o kọ́ pé yẹn fún mi lówó tó lọ́ bá fún mi lówó àyà Farouk àtàwọn Farouk wà nílé. àwọn yẹn kẹ̀dẹ̀ rí wọn gbọ́ pa. ẹnà
àbí kẹ́ mú wálé ni o. bẹ́ẹ̀ ni òun ni bọ́ iṣẹ́ wa kọ́ jọ tá bá ń pàdé interlude ni a lè pẹ́ ẹ̀ àwọn sì máa kọrin for whole day the whole night gan gbà mí. tó bá ti pàdé àwọn chanters báyìí kò ń ṣèmi nìkan tó ra pọ̀ àwọn chanters tọ́lọ́n ti bless wọ́n pọ̀ inú wa ti ẹ̀dùn pé iṣẹ́ tá à ń sọ yìí náà ọlọ́run jẹ́ ti sọ di iṣẹ́ tẹ́ pé ọmọ gan ìyá tí ń mọ̀mọ́ ẹ̀ wá ipò ọmọ mi fẹ́ wá kéwì bàbá tí ń mọ̀mọ́ ẹ̀ wá ìgbà tí kinní yìí tí kò sí tí pọ́psí mi ẹ̀ náà tí pọ́psí mi gan ìgbà kémi ṣe lọ́mọ ìyá kan wá mọ̀mọ́ ẹ̀ wá pé ọmọ mi fẹ́ wá kọ́ ewì ìlọ́mọ ló ti ń ṣe irú ẹ̀ ó sì. now àlejò wa bàbá mo fẹ́ kí ẹ máa wo kámẹ́rà ẹ máa wá fún wa náà wọn highlight yẹn ṣé ti rí interview yìí kò kí n ṣe interview conversations then kò sí bá ṣe máa nílò conversations yìí tí a ní máa kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì lórí pé you are a custodian of this culture Yorùbá now iṣẹ́ ewì yìí kò kí n ṣe pé bóyá ẹ̀kọ́ sọ kankan lórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bọ́n torí àsìkò now kò kí n ṣe pé bóyá dáàdì yín pè ń jókòó báyìí ó yá máa kọ́ bá ṣe máa ṣe rè ó ti wà nínú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí gbogbo àlàyé tẹ́ ṣe ó ti wà nínú ẹ̀jẹ̀ now a ti rí gbogbo àwọn tó jẹ́ born actors àwọn tó jẹ́ born performance gbogbo wọn la ti rí even èmi gan tí mo kéré yìí gan mo bímọ tó jẹ́ pé ọmọ yẹn pàtó bá fi di 6 years mo kàn play beat fún ó bẹ̀rẹ̀ sí ní rap ní bó ṣe ń rap báyìí kò dẹ̀ ta ṣe beat so mi ì dẹ̀ kọ́ inú ẹ̀jẹ̀ ní gbogbo àwọn kìíní yìí wà ìyẹn ni mo wá fi ń sọ̀rọ̀ wípé gbogbo àwọn tá a bá jẹ́ custodian of our culture tá a jẹ́ custodians of our culture ẹ jẹ́ kí a máa fi ojú àwọn ọmọ wa ká máa fi mọ iṣẹ́ tá à ń ṣe. àwọn tèmi náà ti ń mọ díẹ̀díẹ̀. torí òòṣà tíyàn bá ń sìn àbí tíyàn bá ń bọ tíyàn bá fojú ọmọ sí ibẹ̀ òòṣà bẹ́ẹ̀ máa parun so mo tún wá fẹ́ sọ fún gbogbo àwọn tó ń ṣe and people like you too ẹ jẹ́ ká máa fi ojú àwọn ọmọ wa ká máa fi we have seen what ẹni ṣó ń gbọ́ olóríkì ṣó ń gbọ́ we have seen what baba àyíkì ṣó ń gbọ́ we have seen what àwọn baba wa Ọláìyá Igwe àwọn baba wa Ìjàdù Adé àwọn baba wa Ọ̀gá Bello tó ti ṣe pẹ̀lú àwọn ọmọ wọn so now this is just a clarion call for everybody bàbá ṣe ń fojú wọn mọ yẹn ká máa make sure pé education wọn náà ó wà on point now a máa ń rí ẹ̀yin àti MC Olúọmọ papọ̀ ìbáṣepọ̀ wo ló wà báwo ni story yẹn ṣe bẹ̀rẹ̀ ṣé pàtí lẹ ṣe pàdé ni àbí báwo lẹ ṣe ṣe tẹ́ fi dọ́dọ̀ wọn tó fi di pé ẹ máa jọ ń wà ẹ fún wa ní ẹ̀sán láàyè o ìjọba ẹ lọ bí báyà rárá iṣẹ́ àkọ́kọ́ náà ọ̀gá mi Alhaji Musiliu Ayinde Akínsànyà ọ̀gá mi Alhaji Mustapha Adékúnlé Ségò wọn Ajagungbadé ọdún tí ẹ̀mọ́ pé mo sọ kankan láti lẹ́yìn pé onípàtà ni mi ó ní ọ̀gá kọ́lọ́ jọ́ Alhaji Musiliu Ayinde Akínsànyà kọ́ lè rántí ní ọdún kan pẹ̀gbọ́n kan nílé kan tí ń golo ó ṣe award day wọ́n wá pé àwọn àti wọ́n fẹ́ fún àwọn àti Tọ́lání Danger ní award ọ̀rọ̀ tí mo sọ yẹ Alhaji Sikirudeen ọmọ Tọ́lání àwọn náà yẹ kọ́ rántí àkùdẹ̀ ẹni tọ́ tẹ̀tẹ̀rẹ̀gún níbi car park àwọn Peugeot ibẹ̀ lọ ti ṣe ní Dọ̀pẹ̀mú lọ́dún yẹn ti pẹ́ gan ìgbà yẹn Alhaji Musiliu gan tí jọta tó bọ́ ṣe jọta tó yìí ṣùgbọ́n ikó wà lẹ́ pé ikó ọlọ́jọ́ náà ni ijó yìí tó rírì mi tí mò ń wá Alhaji Musiliu Ayinde Akínsànyà fẹ́ràn wọn àwọn àti bọ̀dá mi Alhaji Gani Ayinde Koko Zaria Ayinde Ọmọyẹlé pọ̀ ẹ̀gbọ́n mi ni mo fẹ́ràn wọn mo rí wọn pé ó lọ ọmọ rèé kíní kan kọ́lọ̀ ń jẹ́ kó rántí ìgbà yẹn mo kéré wọn lọ bá wọn onípàtà lè rìn mí láì kí pátá wọn lọ ẹ̀sà ẹ̀rẹ̀ ìjọ ẹ jẹ́ kí n máa tẹ̀lé lọ sí ṣòdì ọba òun máa ń pè kí ló ṣe lé bọ́wọ̀n mọ́mọ́ ẹni tí mo jẹ́ ìwọ lọ ṣòdì kó lọ skul kiri kan wọn ní kí n máa rí pé kí n máa wá sí ṣòdì kí wọ́n máa káwọn láyà náà sọ bẹ́ẹ̀ òun ò mọ̀ pé ọmọ lágbájá ni mo jẹ́
máa lọ ní ọdún tí ọ̀rọ̀ tí mo sọ yìí ti pẹ́ gan máa lọ kí wọn kan wọ́n máa ń play cup kan lágége nígbà yẹn wọ́n máa ń pè ní Paso club Paso cup bọ́ọ̀lù àwọn tẹ́ bá ti fẹ́rẹ́ rí kú èkó ìbẹ̀rẹ̀ ti máa rí wọ́n ń gbà yẹn wọ́n máa ń wá every Sunday ní wọ́n máa ń play ẹ̀ nígbà yẹn àdúgbò wa ló ti ń play ẹ̀ táwọn olóòwò wọn bá ti dé tó bá fẹ́ ra gbá wọ́n máa ń tẹ̀lé àwọn Òṣòdì àwọn team tó fẹ́ play wá látòṣòdì wọ́n máa tẹ̀lé wọn wá èmi máa ń bá wọn ra nǹkan máa wà pàlú pé àdúgbò wa ìyẹn wá lọ bẹ́ẹ̀ tọ́lọ́ wa fi ní ọ̀rọ̀ National Union Ọlọ́run tí ń gbé wọn lókè ìgbà tó wà ní treasurer Lagos State ńgbà yẹn mo ní opportunity àti tiẹ̀ lè bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ mo ṣáà ń bọ̀ èmi jẹ́ ìdákan pé mi ò ń yọjú mi mọ bó ṣe máa ń tójú bọlé ṣe kíní bọ̀ létà tó máa mọ̀ pọ́ mọ́ lágbájá báyìí ni mí dáyà ni àbúrò mi ni àbúrò ìgbóná ó jẹ́ di ìkọ̀kan náà ọmọ Ajíbọ̀rọ̀ kan náà ni wá ní mother side Zaria. àwọn àbúrò mi ni àti bẹ́ẹ̀ mo jẹ́ wà pẹ̀lú wọn pẹ̀lú ìgbà tí iṣẹ́ union torí mo ń ṣe union. ẹ̀yin ṣe union. mẹ́mbà àwọn náà ni mí ọpẹ́lọpẹ́ àwọn náà ni nígbà yẹn nígbà tí mo wá bẹ̀rẹ̀ union yẹn tí mo lọ bá wọn mo fẹ́ post ní pé kí n lè tú ìgbà yẹn lọ gba state chairman. torí òun mo fi sọ lẹ́ẹ̀kan pé ẹ mọ̀ pé nǹkan wà nílẹ̀ lọ́wọ́ yìí tó ń ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ báyìí bọ́lọ́run ti bá wa yanjú ẹ̀ Alhaji Najim Yasin ọ̀gá pátápátá lókè lọ́ọ̀lọ́ọ̀ wọ́n ti bá wa yanjú ẹ̀. mi jẹ ní ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ṣọ́ra mi díẹ̀ nígbà tí wọ́n kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tí mo pé mo fẹ́ kémi náà tẹ̀lé gba post tó ṣe lọ bá Alhaji Musiliu Ayinde Akínsànyà wọ́n ní kí n má wọrí wọ́n ní kí n má bọ̀ state. ibi tí mo ti ní ọ̀gá mi làwọn méjèèjì torí pé Sego Ajagbade Àtolúọmọ àti Kúdẹlẹ́tì wọ́n jọ máa ń conclude nǹkan ni nǹkan tí eléyìí ò bá ti fẹ́ eléyìí náà ò ní fẹ́. mo ti máa ń lọ state mo lọ mọ̀ kí akọ ni kí n má wọrí ìjọ yẹn àti wà state bí abiago kún ooru bá ṣe ń bọ́lẹ̀ báyìí látòkè báyìí dé ta báyìí mo kàn lọ bá Olúọmọ àwọn àti Sego jọ dúró ni táyì tẹ́mi wọn fi ń bá wọn sọ̀rọ̀ Ajagbade ti lọ. wọ́n kọ́ ní ẹsẹ̀ báyìí rí mi bá kọ́ ní Sego ẹ wá ó mì pé látijọ́ tí wọ́n ti ń post mi pé má wọrí wọ́n fẹ́ rí àwọn tó kù wọn kán lè bá wọn sọ mo ṣáà rí mi tiẹ̀ mọ́ pọ̀rọ̀ mi lọ́jọ́ ń sọ èrò jẹ́ máa pọ̀ ní union jẹ ní ibi táwọn ọ̀gá bá ti ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn àwọn ọmọọṣẹ́ gbọ́dọ̀ wà báyìí ni gbogbo wa dúró àwọn ọlọ́kan báyìí n kò gbọ́dọ̀ kó parọ́ Azeez àpọ̀ mi torí mo mọ̀ pọ̀rọ̀ mi lọ́ ń sọ àjọbẹ̀wé sáyẹ́sà lásàyè lọ bá wọn ẹ̀sà wọ́n kàn ní mo ti sọ fún Sego náà jẹ́ ni kò sí wàhálà ọmọ wa ní àbúrò wa ní ẹ kò sí wàhálà má wọrí. ìgbà tí issue tún dé tí mo ní issue lórí ọ̀rọ̀ iṣẹ́ mi mo lọ bá wọn Alhaji Mustapha Adékúnlé Sego wọ́n bá mi yanjú ẹ̀ torí ẹ̀ àwọn kan béèrè kọ́sọ̀ ibo ló fi síbì kankan. ọ̀gá mi l'Alhaji Musiliu Ayinde Akínsànyà ọ̀gá mi l'Alhaji Mustapha Adékúnlé Sego bàbá mi làwọn méjèèjì tí n bá lọ sóde tí n bá pàdé àwọn méjèèjì mi gbọ́dọ̀ kí wọ́n bá ti kí wọ́n wọ́n gbowó wọ́n náwó fún mi. àti pé ibi tí koríko méjì bá ti jà ibi tẹ́ni méjì bá ti jà erin méjì ibi tó bá ti jà koríko bẹ́ẹ̀ kò ní gbórí mọ́ àwọn koríko tó bá fara torí ẹ̀ ọ̀gá làwọn méjèèjì o ibi tó ti bẹ̀rẹ̀ nǹkan wọn tó bá máa fi dọ̀la tó bá máa parí ẹ̀ wọ́n yanjú ẹ̀ o kò sí ìdókàn mi. bọ̀ èmi máa ń sọ ọmọ Alhaji Musiliu Ayinde Akínsànyà ni mí ọmọ Alhaji
Mustapha Adékúnlé Ṣẹ́gun Ajagungbadé òun àbẹ́bùté ọmọ wọn ni mí o gara. àbẹ́ àìrí lọ́nà. So now ibi tá a dé yìí là ń pè ní abala famous phone call. Ẹ máa check contact yín lórí phone. Ẹ máa wá wo celebrity tó popular bíi ti yín. Ẹ máa wá pè wọ́n. Ẹ máa kàn ṣe hello sí wọn lórí ètò. Celebrity òun fẹ́ pè ní. Ẹ̀yin ará ilé, ẹ jẹ́ kí a wá nǹkan fìdílé kí a wo celebrity tí àlejò wa tí wọ́n fẹ́ pè. Ẹ máa sọ ẹni tẹ́ fẹ́ pè tá bá ti pè wọ́n tá bá ti wá gbóhùn wọn. Ìwà ara ilé àti mọ̀. Kí ni mò ń wá káàkiri? Mo ní kíní ńlé. Mo tún wá àìrọ̀. Ó máa ṣókí yàn. A máa gbọ́, a máa fi sísú. Aṣọ́kí yàn. Ọlọ́run á jẹ́ kán gbé kán má busy. Hello. Mo wà ní interview kan ni. Wọ́n wá ní kí n pe celebrity kan tí mo mọ̀. Mo jẹ́ àwọn pé celebrity wo tí mo mọ̀. Mo ní celebrity nílé, ẹ jẹ́ n pe dádì mi. Chief Sulaiman Ayílára Ajóbíewé. Ẹ ra sà. Bàbá dáadáa. Ẹ ṣé gan apè yín ẹ jẹ́ wa sà. Á dáa fún yín pọ̀. Ẹ kí àwọn aráalé ẹ fi ewì kẹ́ fi kí àwọn aráalé wọ́n ń gbọ́ yín sà. Ajóbíewé lẹ́sẹ̀ mo kọ́kọ́ rí ibà ọlọ́mọba. Ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Lónìí mo rí bá lọ́dọ̀ bàbá mi ààrẹ mi lẹ́sẹ̀ àjíbọ̀rọ̀ ọba àgbàjà. Mo kí gbogbo ará ilé pátápátá tẹ́ ń gbóhùn tèmi Ìjóbíewé ọba rẹ̀ mú bàbá láti àgbà. Gbogbo yín mo kí mo ká ní odúró mo ká ní odò oko. Gbogbo yín mo kí pátápátá lólórí kankan nù yín mo kí akọ mo kí abo mo kí lélẹ̀ mo kálejò. Ẹlẹ́sẹ̀ mo kẹ́yìn bàbá mi àrẹ̀mú mo kẹ́yìn ìyá mi. Bàbá ẹ má bínú sà. Títẹ̀ fi ń gbọ́wọ́ etí ọ̀hún òní ìdí láyé. Àmín dádì. Bẹ́ẹ̀ ṣe ń bètò òta wà lọ ẹ dákun ẹ jẹ́ kájọ máa ń bá lọ ààrẹ mú ìlú ọkọ̀ balẹ̀ tó pọ́n. Ọmọ olómù lèmi, ọmọ olómù ni olóòtú ètò ẹ kì mí sà, olómù àpẹ̀rán. Ṣé pé olómù àpẹ̀rán ni ọmọ ọlọ́rọ̀ alákòókò àṣìgbà lọ́nà tó mú. Ìwọ sì mí jẹ́ èmi sì yọ. Lolómù bàbá yín ṣe tí àlẹ́lẹ́ fi lé mọ́ wọn lọ́wọ́. Sọmọ pé lẹ́fídọ́ máa ṣìgbà lọ́nà tó mú. Ọ̀rí òmùmù sí ni ọmọ máa bọ̀ rókò là bàbá yìí lòmùmù sí tí mo bọ̀ rókò ní owó lọ. Ìrọ́pọ̀ òmùmù mo sì sọ pé òun ò ní jẹ́ kẹ́ rí iná mọ́. Ọ̀rọ̀ òmùmù sì sọ pé òun ò ní jẹ́ kẹ́ rókun mọ́ má gbèjà òmù kálẹ̀. Sọmọ pé ewu yẹn ti dọ̀mù wá dọ̀tún. Bàbá. Ọ̀sẹ̀ jọ̀kan mẹ́wùú dè mí. Sọmọ fẹ́ wú yẹn gbà yìí ọjọ́ tó lọ lé bàbá tó bí ọlọ́mọ ìdè wú yẹn tó. Máa gbọ́ àrẹ̀mú bí bá kọ́ ọmọ olómù lápẹ̀rán ọmọ lọ́rọ̀ alágógó. Òmò sí ọmọ àbọ̀rọ̀kọ mọ owó lọ́wọ́ òmò sí mo dájà ń dàtẹ̀kù òmò sí mo dájà ń dàtàkì. Òmò sí mo dájà tìrìsé náà dalẹ̀. Ìwọ sìn mí kèmí sìn yẹn lólómù ṣe talẹ̀ filẹ̀ mọ́ wọn níjọ́sí lọ́fíjọ́ wọn àsìgbà lọ́nà ọ̀tọ̀ òmù. Ewu iyán tí ìdómù wá jọ̀tún àṣẹ̀ṣẹ̀ gún iyán tí ìdómù wá jọ̀tún bá ń tẹ́. Ìwọ jọ̀tún mẹ́wù dè mí. Ìjẹ̀wù iyán ló ṣẹlẹ̀ ló mú jọ́sí ló sọ bàbá wọn dolówó ní sọ̀wọ́dọ̀ lọ́mọ. Òmò sí ọmọ àgbìtẹ̀ òmò kalẹ̀kalẹ̀. Òmò sí ọlọ́gọ́fọ̀ obìnrin ni. Képopo
kì í pọ̀ fẹ́ owó ńlá ni bàbá wọn fi ń fẹ́ ni ọmọ béwúrẹ́ bá sọnù lómù ààrẹ mú wọn ní ẹ máa mú lọ mí o ilé wọn ní ẹ máa mú lọ mí bàbá ta ní ìṣẹ́gbẹ́ gbẹ́ràn àgùntàn kọ́bọ̀ lọ́jọ́ èyí tó bá sọnù lómù lẹ́yìn wọn ní ẹ máa mú lọ mí bàbá ta ní ìṣẹ́gbẹ́ gbẹ́ràn adìyẹ òpìpì tó bá sọnù lómù ẹ máa mú lọ mí ẹ máa mú lọ bàbá mi bàbá ta ní ìṣẹ́gbẹ́yẹgbẹ́yẹ tó bá ṣobìnrin kan rọgbọdọ yúgbàyúgbà ròdòròdò rùnrùn èyí tó pọ́tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ tó bá sọnù lómù o ẹ má rẹ lẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ní kí ẹ rọwọ́ máa rọgbọ́n lájò mi tó ẹ ṣe ṣàmú ó pé ọmọ lòmù o yẹ ọmọ lòmù o yẹ ọmọ lòmù yẹ. Bí mo bá bímọ bí ó bá máa jó eléṣe máa yá àtàyẹ máa fi abala yóò bá yọ ọmọ tàbí lọjẹ tí ó máa wà rẹ mú èyí babaláǹsì. Eégún jọ bí mo dé ọ̀rí máa lákọ̀ mo jẹra tó léegun ọmọ olóhùn lápẹ̀ẹ̀pẹ̀ ọmọ ọlọ́rọ̀ alágògbà àṣìgbà lọ́nà. Ìwọ sì ní jẹ́ èmi sìn ọlọ́lọ́mù ṣe tí alẹ́ fi lẹ́mọ́ wọn lọ ń bọ̀. Ó ní bàbá yìí fi dán máa ṣìgbà lọ́nà tó mú. Ọmọ àwẹ̀dá tí mo dájà dá ti kú bàbá yìí mo sí mo dájà dá tàdí. Mo sí mo dájà ní ìṣẹ́nà. Bẹ́ẹ̀ látẹ̀kù àtàtàtì lánàjà bàbá yìí lọ wà lẹ́. Mo sí ọmọ lọ́gọ́fà obìnrin kì í gbogbo kì í gbọ̀fẹ́ owó ńláńlá aṣọ ńláńlá ni bàbá yìí fi fẹ́ ni àní bẹ́ẹ̀ ewúrẹ́ nù ló mu òótọ́ ni wọ́n ní kẹ́ ẹ mọ́ rẹ̀ lẹ́ni lápẹ́ mi bàbá ta gbẹ́ràn àgùntàn kan bọ̀ lọ ìjọ bóun lónà lù mú ǹjẹ́ ẹ máa wulẹ̀ mú lọ mí ẹsẹ̀ ni yìí ṣẹgbẹ́ gbẹ́ràn bá díyẹ òpìpì bóun ló sọnù ló mú ǹjẹ́ ẹ má mú lọ mi bàbá ta ní sẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ọmọ bó bá wá sóbìnrin kan rọgbọdọ yúgbà ròdòròdò yọmúrí tó bá pẹ̀tọ́ wọ́n tẹ̀sẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ àbódúdú tó ń dúdú ní mi níjọ́ mi kété ní jíjìngbìnì tó bá rí rékété bóun ló bá sọnù ló mú lé ọba bàbá yìí. Ẹ̀rọ rẹ̀ lẹ́sẹ̀ ìyá tẹ̀mí ẹ̀ lẹ́sìn ní tí ẹ̀rọ máa rọ́pọ́n ńlá mú bójú mi tó rẹ̀ ṣe tàmùtàmù ẹ̀ kọrù ní mòṣì. Mo lòmù. Mo sí ọmọ àníhùn tẹ́jẹ́ ọmọ àníhùn tẹ́jẹ́. Àjàníkí òdòrè kẹ́nìhùn yìí o Àjàníkí òdòrè orúkọ làásè ló mú ọba. Kẹ́nìhùn á o Àjàníkí òdòrè kẹ́nìhùn á o. Aládé làásè ló mú ọba. Àjàníkí òdòrè ẹ̀jẹ̀. ẹ ṣé gan sà ẹ pẹ́ fún wa a máa rí yín bá ní ẹ ṣeun gan sà inú mi dùn. ẹ ṣe àbí ìgbà tẹ́ni ń pe celebrity èmi náà jẹ́ ní celebrity ilé bàbá mi celebrity ni legend tún ni bẹ́ẹ̀ ni nígbà máa tún wá ní mò ń bá celebrity kan kiri àdúgbò. ẹ ṣe gan-an inú mi dùn gan-an wípé a pè yẹn jẹ́ wa ẹ̀ tún wá jẹ́ wa nìkan ẹ̀ tún wá jẹ́ wa sí ẹ jọ kíkọ̀ bá dé ráàpù ọ̀rọ̀ yẹn ọ̀pù ni
ajóbíewé yẹn ṣé sọ́ọ̀nì mú yín la ajóbíewé yẹn ni àbí ẹ̀kan torí àsìkò. Kò ń ṣe sọ́ọ̀nì mu wa Ayílára ni sọ́ọ̀nì mu wa. òkè báwo la ajóbíewé yẹn ṣe jẹ gangan torí àwa àgbàdá kéré báyìí ajóbíewé la máa ń gbọ́ níbi bí mo ṣe gbọ́ lẹ́nu dádì mi bàbá wọn ejó eléwì ni bàbá wọn ọ̀rẹ́ bàbá wọn oníjó ni ọ̀dọ̀ ẹ̀ làwọn ti kọ́jó òun ló ń jájó bí ewé òun làwọn fi ń jájó bí ewé tọ́lọ́ wá fàlùbáríkà sorúkọ yẹn bàbá máa pẹ́ fún wa àmín àlàáfíà ara wọn ò ní di fíafíà ẹ̀yin náà kẹ̀dẹ̀rẹ̀ ògo yín tó ń tàn kò ní wọ́kùnkùn ẹ máa dàgbà ẹ tún máa fi iṣẹ́ yìí ẹ máa tún fi lọ́mọ lọ́wọ́ torí pé inú mi dùn bí mo ṣe ní lórí ètò because máa rí àwọn tó ń jẹ́ custodian ambassador culture wa ó máa ń jẹ́ nǹkan tó máa ń dùn mọ́ mi nínú so a pè yín ẹ jẹ́ wa God bless you ẹ kí àwọn aráalé kàfi sign up. Àjàní eléṣe mọ̀rẹ́lẹ́ bàbá mi ó tútù dọ̀jọ́ mi ọjọ́ rẹ̀ ṣùgbọ́n kí n tó lọ ẹ jẹ́ ń kí gbogbo ọmọ Ẹ̀gbá Ọmọlúṣàbí ọmọ Agbòǹgbò Àkàlà ẹ̀yin ọmọ Olúgbọ́njọ bí ọmọ Asẹ́tìmọ̀ mi kí ìpín Ẹ̀gbá ọmọ yìí mú lóró òkè Ẹ̀gbá làkè Ẹ̀gbá lówó Ẹ̀gbá lókòrè sí ọmọ Wòyíra Olúgbọ́njọ bí ọmọ Asẹ́tìmọ̀ mi kíkan ọmọ Òkìtì kákákọ bọ̀yìnbọ̀yìn oògùn Ẹ̀gbá tí ń fọ́ ọlájà wọn Ẹ̀gbá tí ń fọ́ ọlájà wọn àfọ̀ògùn jà Olúgbọ́njọ bí ọmọ Asẹ́tìmọ̀ mi kíkan ọba márùn níbẹ̀ lòdì Ẹ̀gbá lé gbogbo wọn ni wọ́n ń dádé Olúbàrà ọba Àgùrà ọba Ọ̀ṣìnlẹ̀ ọba Olówó Òdòrú ọba Alákẹ́gbà ńkọ́ṣọ́ bẹ́ẹ̀ láàlàáfíà ọba ní í ṣe ẹ wá bá ń tọ́jú gbogbo ọmọ Àwórì Èkìtì gbé ẹ̀yin ọmọ Olúńlá ọmọ lọ́kọ̀ tó ní ìṣẹ̀rí ẹ̀yin ọmọ káfọ́ pàwọ́ káfà jẹnu wà ẹjẹ́ àdọ́pàánù kádà jẹnu Àjàní ká mọ́ wakọ̀ délé ìṣẹ̀rí ọmọ arúgbó ọdẹ yìí ti ń fa ẹ̀fà bákẹ́sàn ọ̀gájú ugò èlẹ́rí ọ̀gájú kùkùté bí bàbá wọn bá ní máa gbé lọ́wọ́ kékeré ọdẹ ni bàbá wọn ń ṣe òní ọkọ̀ dànù lóṣù ọlọ́kọ̀ dànù lówó délé kí ní dọ́kọ̀ lóṣù kí ní dọ́kọ̀ lówó délé orí àkẹ́sàn ní dọ́kọ̀ káàkiri ẹ̀yin ọmọ Ìbàdàn kí ní sóòsù ẹ̀yin ọmọ Olúyọ̀lé ọmọ àjò níròsùn Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjẹ ìgbìjẹ kàrẹ ọmọ àfi karahun fọ́rí mu Ìbàdàn kí ń bá ní ìṣọ́ Ìbàdàn kí ń bá ní ìṣọ́ rẹ̀ láì nírọ́nilógún ìjà gbòòrò ní ìjà gbogbo Ìbàdàn ẹ̀yin ọmọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn jùyọ̀ ẹ ṣe ṣéwù Fúsùlù Gàmbàrí ọba ìlú Ìlọrin Gàmbàrí ọmọ Awéríwérùn Gàmbàrí ọmọ Wúkù ọmọ Àbókí abímọ ní Ìlọrin àjẹ Ìlọrin bí ẹni láyìn kò síbi tọ́lọ́run ò sí àmọ́ Ìlọrin ní ń gbé Ìlọrin ní sùn ó ń sùn lé Gàmbàrí Aláàfin Ìlọrin Gàmbàrí ọmọ níṣó nílọrin ẹni tó nílọrin Ìlọrin Àfọ̀njá ẹni eléṣẹ mọ̀rẹ́lẹ́ bàbá mi tọ́ba níta ní koríki ìtẹ̀yẹ lọ́ máa jó bí ewé ni èmi tí ń sin lé tó ń fobi ìbéèrè wò. ẹ ṣe gan-an inú mi dùn Ọlọ́run in fact bẹ́ẹ̀ ṣe pọ́n wa lé Ọlọ́run á pọ́n yín lé ògo yóò ní wọ́kùnkùn ẹ ṣe gan. tiwa nílé as we come to the end of this episode ẹ rí i pé edition eléyìí ó kí nǹkan kí sẹ́sẹ̀ ràgó inú mi dùn pé ẹ gbádùn yẹn inú mi lè dùn pé ẹ ti rí ẹ̀kọ́ kan àbí méjì kan lára ètò tá a ṣe ní èní. Jeff Owólẹwà lórúkọ mi tá a bá ń wo àwọn fídíòsì wa tẹ́ ẹ bá ti subscribe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa lọ subscribe bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn ni kẹ́ máa tẹ notification bell so tí fídíò wa tó bá tún jáde ìmíì ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí. God bless you for watching. God bless you for dropping those beautiful comments and all those guys and gbogbo ẹ̀yin tí ẹ ń kọ àwọn kọ́mẹ́ǹtì yẹn gbogbo ẹ̀ ní àárín àlẹ́ tí láti reply yín. God bless you. Love you guys. Please subscribe to my YouTube channel and press the notification button.